ṣé ní gbogbo kọ́ńtì yòókù wọ́n ń tẹ̀sí agbárí ẹni ó kówó jẹ ni. ẹni ó roko kó jẹ rírì ọ̀dàrú. ẹni tó mọ̀ pé ó yẹ kí n kó owó jẹ ó yẹ kí n jí tírílíọ̀nù ó yẹ kí n jí bílíọ̀nù ṣé ní eléyìí wá dà. ẹ má lọ tẹ́sì àwa ti mọ̀ pé rírì ọ̀dàrú. ẹ má tẹ́sì nǹkan kan ẹ má tan ara yín àwọn ibìkan lẹ múlọ́wọ́ yìí Nàìjíríà nìkan lẹ gbé dání lẹ rójú tu ẹ yìí ẹ sì rójú tu ẹ ẹ mọ bẹ́ẹ̀ tí ń jalè ní tẹ́ ń pinwó ọmọ Nàìjíríà ẹ̀tọ́ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ bá fún wọn gbogbo yóò dá lè fowó náà ṣe kèé ṣe pé wọn ló fò ní ó ṣe. kó kírun àkọ́kọ́ nù. kó kírun ẹ̀ lórí wákàtí márùn-ún lọ́wọ́ rẹ̀. ètò àdámọ̀ mi ọ̀yà sí mọ́nú. ìrún àárọ̀ kan ní sẹ́wù àwọn ní irun ẹ̀ ò ṣe anything. àtàfọ̀ nù. kò sí sẹ́wù tó gbẹ̀rún. àtàbọ̀ ojú tẹ̀lé mi ìdágún méjìlá sí ọba jáde. abẹ́ wàsílám nípò tí ó kírun. kò sí iṣẹ́ kan tẹ́nìkan ṣe ń kọ́nà tó gbé irun ó kírun ni. sẹ́wù ó gbọ́dọ̀ kírun alifa wo ló nígbà náà kẹmọ kírun. kò sí alifa tí ó ti rí bẹ́ẹ̀. alifa wo ní aṣọ yìí. alifa tí rí ọba dàrú. ṣéwù wo ní aṣọ yìí wọn yẹ kí wọn lọ yẹ agbárí ṣéwù yẹn wò. àwọn tẹ́ mọ̀ yẹ rí wọn. àwọn tẹ́ yẹ rí wọn wò nù pé ẹ filẹ̀ irun yẹn ọlá láìláìlá láwù tó ń ṣe. àmọ́. ọmọdéfà èrò ọlọ́run adúpẹ́ fún ọ ọlọ́run abẹ́ọ́ àfi Nàìjíríà àfiléwọ̀ ọlọ́run lọ́wọ́ olúwa wa abẹ́ọ́ gbogbo àwọn tí ń dùn wá nínú lórí ètò yìí pé ẹ fún àwọn èèyàn bàbá wa Professor Ali Ahmad adúpẹ́ fún yín tẹ̀m̀bá ń fi ọlọ́run ó ṣe fún yín. Àmín. Bàbá wa Engineer Kalekawu adúpẹ́ fún yín tẹ̀m̀bá ń wá ọlọ́run ó ṣe fún yín. Àmín. Bàbá wa Sunday Adélọ́dún ọlọ́run ó pẹ̀lú yín. Àmín. Ambassador Tajudeen Ọlẹ́sìn ọlọ́run ò ní pa yín lẹ́kún. Àmín. Ìyá wa ìyá Lẹ́kan Èrè Ọlá Elépo Petrol ọlọ́run ọba wa dúró tì yín. Àmín. Alájì Táyéjì wa Elépo Petrol Express ọlọ́run ọba wa dúró tì yín. Àmín. Wala la ilaha illallah. Àmín. Bẹ́ẹ̀ náà ni Alhaji Abdulrasheed trader dealer òun á ní ẹ máa fún wọn lówó kí wọ́n fi wọ ọkọ̀ ọlọ́mọṣà dúpẹ́ fún yín o. Àmín. Wala la ilaha illallah. Alájà wa Halima Adélẹ́dún Ajíkòbí ọlọ́wọ́n bá wa pẹ̀lú yín. Àmín. Nítorí ẹ̀ ń bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ṣe fún yín. Àmín. Wala la ilaha illallah. Àmín. Ọlọ́wọ́ lọ́wọ́ bá lọ́run ọlọ́run bá pẹ̀lú wọn ọlọ́mọ yẹyẹ wọn ọlọ́mọ kan ọlọ́bùkù ọlọ́mọ dọ̀tí wọn ọlọ́run filọ́rin láyà balẹ̀ fún bàbá wọ́n sà fi bàbá láyà balẹ̀ fún lọ́rin. Gbogbo àwọn mọ́mú wa ọbẹ̀ látọ̀dọ̀ mọ́mú wa gbà. Èdè gbogbo àwọn imams mọ́mú Malini mọ́mú Gambari ni bàbá alámàánà èdè Ajanasi èdè àfa àràbànà ọlọmọsàbà wa tọ́jú gbogbo yìí ojúlé kọ̀ọ̀kan tí gbogbo àwọn àlùfáà wa ọlọmọba tọ́jú wọn gbogbo àwọn khalifa dáadáa ọlọmọsàbà wa tọ́jú wọn gbogbo àwọn shehu dáadáa ọlọmọsàbà wa tọ́jú wọn ọlọmọ àwọn afọlá gbogbo wọn bẹ lọhùn sàjọ dáa fáwọn náà àwọn náà fọ̀rọ̀ tí wà lé ọlọ́wọ́ ọlọ́run jẹ́ orí bá ti fẹ́ lórí ọmọ jẹ́ orí bá ti fẹ́ lórí aya jẹ́ orí bá ti fẹ́ lórí ẹbí gbogbo àwọn ìyá wa wọn yẹ pẹ̀lú kele èrò ọlọmọsàjọ dáa fún yín ìyá wa ìyá ńlẹ aláyé ọlọmọsàjọ dáa fún yín gbogbo àwọn ìyá wa àgbàlagbà nídìí ìsìn ìyá wa ìyá lẹ́kan lè kutu gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ọlọmọsàjọ dáa fún yín o gbogbo bí etí ti ń gbọ́ ètò Asahabul Janna ní Diamond 88.7 ní just shining spring station ọlọmọsàjọ dáa fún gbogbo yín o wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ ni wọ́n ń wakọ̀ lọ́wọ́ ni ń gbọ̀n kadà lọ́wọ́ ni ń gbọ̀n mọ́dúwá lọ́wọ́ ni ń wa tansi lọ́wọ́ ni wọ́n bẹ lọ́fíìsì ni wọ́n bẹ ń bí iṣẹ́ wọn ni rìwáyà ni mẹkáníìkì ni gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́ba àdúgbò fún wọn la ilaha illallah olúwa wa gbogbo àwọn òkú tó ti kú ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa yáàfin wọn fún Ànábì Muhammad àwọn èyí tí wọ́n tún dì lọ́wọ́ báyìí ọlọ́run bá wa kẹ́ wọn àwọn tí wọ́n ń wẹ̀ lọ́wọ́ báyìí ọlọ́run bá wa kẹ́ wọn àwọn tí wọ́n ń gbé nu kòtò lọ́wọ́ báyìí ọlọ́run bá ọmọọsọ bá wa kẹ́ gbogbo wọn. èdèrí àfa àgbà ni àfa dáadáa bàbá wa Sheikh Muhyiddin Bello Ajani oníwàásí àgbáyé nìbàdàn ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọn ọlọ́run bá wa yáàfin wọn la ilaha illallah ọlọ́run àwa náà abẹ́ọ́ ni bọ́ǹbà ti ń kẹ́ ànábì tó ń kẹ́ òjíṣẹ́ tó ń kẹ́ gbogbo àwọn sàhábà papọ̀ mọ́ Ànábì Muhammad ọlọ́run àwọn sàábé tiwa náà ní tó ń jẹ́ sàábé ànábì ọlọ́run bá kẹ́ wọn bàbá wa fàgbà tí wọ́n sọ lábẹ́kútà ọlọ́run bá kẹ́ wọn bàbá wa alájí àgbà mọ́sìgbà ọlọ́run bá kẹ́ wọn oníwàásí àgbáyé Sheikh Abdulrahim Aminullahi Al-Adabi ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run gbogbo wọn bẹ́ẹ̀ bàbá wa kọ́ kagi bàbá wa Leila bàbá wa Lomata gbogbo àwọn afá wa pọ̀ Sultan al-Arifin bàbá wa Safiyullah bàbá wa Ahmad Ọláyíwọlá General Abdulrasheed gbogbo wọn lọ bẹ́ẹ̀ gbà èdèrè alájà gbà lè ya kéwú lábàtà súnkẹrẹ èdèrè ìyá wa nílé ọ̀wá gbogbo wọn bàbá wa nílé ọ̀wá ọlọmọsà bá wa kẹ́ gbogbo wọn pátá àwọn bàbá wa ebi sàlà ọlọmọba kẹ́ wọn àwọn èèyàn pọ̀ ọlọmọba kẹ́ wọn mélòó láàmú ọkà ẹni ọjọ́ jásípé bàbá ti ní gbogbo òkú mùsùlùmí ọlọmọba kẹ́ wọn bá wa kẹ́ wọn ṣàánú àwa náà má jẹ́ aráre
má làálàá sí wa ọlọ́run la ilaha illallah afáyé wa salamu salamu alaykum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ohun afáwọn alẹ́gbọ́n ni Sheikh Ibrahim Hanbali al-imam Goni apana kasegi ẹwà Islam ọlọ́run jẹ́ àmọ́ oríyìn bá ọlọ́run jẹ́ àmọ́ parí dáadáa ọlọ́run jẹ́ àmọ́ orí dáadáa ẹ kú àṣeyẹ ti 75 years anniversary fún lè kéwu níwáàsí àgbáyé ọlọ́run adúpẹ́ fún wọn arúure a sì sọ́ọ́rí abáwá wa khalifa Sheikh al-Mubarak aminullah àbáwọn olùkọ́ lọ́dọ̀ lọ́wọ́ àti gbogbo ohun tí ń jẹ́ ọmọ oníwàásí àgbáyé adúpẹ́ fún wọn. bàbá wa fi olú bàbá dáadáa bàbá tó orí eléri oko bíbá yìí nìyẹn eléri oko Diamond 8.7 ọ̀nà ni ọlọ́run bá ṣe dáadáa fún bàbá gbogbo dáadáa tó ọlọ́run ti ṣe fún bàbá fi olú dákun ọlọ́run má jẹ́ ó bàjẹ́ gbogbo kòwó bàbá ọlọ́run má jẹ́ ó jóná ọlọ́run má da bàbá fi olú lẹ́rù nù la ilaha illallah wá jẹ́ kí táwọn ọmọ bàbá yẹn ó dáa ju tiẹ̀ lọ la ilaha illallah. tó àbáyọ̀ wàsílám àwọn aláṣẹ wa àwọn tó gbé Nàìjíríà dání wọn ò fura pé ìyà ń jẹ ọmọ Nàìjíríà rárá. wọ́n fura wọn yà sí ni. wọ́n fura wọn ò yà sí ni. wọ́n tiẹ̀ tó ń wá ń wí pé wọ́n sọ pé àwọn bá ti ń pariwo tó náà báwọn ti ń ṣe tó náà ọmọ Nàìjíríà sàn pé àwọn ò ṣe nǹkan kan náà ni. àwa ń béèrè pé kí lẹ ṣe iná kan bẹ nísìn ó dẹ̀ méjìlá tó ti bàjẹ́ nísìn kene kan 33 elemu àbí wọn tún ní 209 kan ló tún bàjẹ́ nísìn ọ̀hún ni wọ́n ń ṣe wọn ò rí ṣe àfáà Islam ṣe ìjọba ò gbọ́dọ̀ mówó kí wọ́n ra nǹkan tuntun sí nǹkan ọ̀hún ni gbogbo owó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn tí wọ́n ní wọ́n jí kó EFCC EFCT CFCC gbogbo tí wọ́n ń gbowó kí wọ́n yìí. wọ́n ti tún gbé kan dé o. kẹ́wọ̀n ọ̀nà sójú ọ̀nà bíi tí ọmọ Nàìjíríà ó ti benefit ẹbẹ́ nu wọn tẹ́ tó ná fún wa náà nù. wọ́n ní káwọn tó lè gbà pé èèyàn kówó jẹ àbí káwọn lọ tẹ́sì rí rẹ̀ wò ná. ìgbésẹ̀ rírì ọ̀darù ìgbésẹ̀ rírì ọ̀fọ́. èsì wa dìgbà pé ìgbà tẹ́ tó tẹ́sì rí nù. ṣé ní gbogbo kọ́ńtì yòókù wọ́n ń tẹ̀sí agbárí ẹni ó kówó jẹ ni. ẹni ó rogbo kó jẹ rírì ọ̀darù. ẹni tó mọ̀ pé ó yẹ kí n kó owó jẹ ó yẹ kí n jí tírílíọ̀nù ó yẹ kí n jí bílíọ̀nù sẹ́ni eléyìí wá dà. ẹ má wulẹ̀ ẹ má lọ tẹ́sì àwa ti mọ̀ pé rírì ọ̀darù. ẹ má tẹ́sì nǹkankan ẹ má tan ara yín ọmọ Nàìjíríà kọ́lẹ̀ ń tàn ẹ ń tan ara yín ní ẹ̀yin ìjọba Nàìjíríà. òun èsì lọ kódó kún wa lè rí ẹ òun ò ṣe bẹ́ sódò kẹ wá yọ wọn ayọ ọkùnrin apẹtọ jáwó wò náà tàbí ìjà wa gbárí ẹ̀ wò torí ibi tọ́lọ̀ kó sí òun. kò ṣe lọ bọ́ bá ṣe pé kò ṣe bọ́ síbi tí tírélà ti ń bọ̀ kọ́ wá sùn wọ́n máa fà ẹ lọ tẹ̀sí agbárí ẹ̀ wò náà. àbí owó rẹ̀ tó ní kókó jáde pé fáwọn atálíkà kó ti wá ná gbogbo owó rẹ̀ tán. kò ṣe wà ní House of Assembly kọ́lọ̀ fọ́ ọ̀gá wọn létí kẹ́pẹ́ ẹ tẹ̀sí ẹ̀ wò náà. èbó rí bàbá tó gbé Nàìjíríà dání eléri Nàìjíríà kò ṣe súnmọ́ kó mú jígà dání kó pé kí ló fẹ́ fi ṣe òun fẹ́ fi hàn eléri ni kọ́ wá nà mọ́gà lérí kẹ́ wá pé ẹ má ti pa ẹ ṣàtọ́jú àwọn bàbá náà ẹ lọ wo eré ẹ̀ dàrú kọ́ wá gbé láàrú wọ́n yẹ̀ wò sì yí wọn èèyàn kó tírílíọ̀nù ó kó jẹ ó jòkó lé ẹ wá lẹ fẹ́ tẹ̀sí agbárí ẹ̀ wò ẹni wá gbé su ẹyọ kan ẹ wá fa ń kọ́ọ̀pù dé wájú ẹni tó gbé búrẹ́dì ẹ ṣe tẹ̀sí ẹ bóyá ebi ní pa ẹ wá ń pẹ́ tí ìrókù ebi ní títì àwọn tó lò kú ṣé wọ́n wàá fòkú wọn lẹ̀ kọ́ mọ́ ara rẹ̀ gbọ́dọ̀ tẹ̀sí ẹnìkankan èyí kò dàrú. aláṣẹ Nàìjíríà Ọlọ́run ó bí yín jọ́ kíyámà gbogbo ẹni ó gbé Nàìjíríà dání níbi epo tí ń bọ́ sọ́dọ̀ wa ẹni ó gbé dání níbi gbogbo nǹkan tí ń bọ́ sọ́dọ̀ wa ẹni tí ń ṣètò pé báyìí lepo ẹni tí ń ṣètò pé báyìí lówó ẹ wo tí efele ẹ wo adúrú ẹ́stéètì tí efele òun nìkan. sẹ́ẹ̀tù tẹ̀sí eré tiẹ̀ náà. sẹ́ẹ̀tù tẹ̀sí eré efele. ẹ máa gbé lọ. ẹ gbé lọ bí ẹ bá ti tẹ̀sí ẹ. bẹ́ẹ̀ bá kọ́kọ́ là lérí ni. ẹ rí i pé n tẹ́ bá nínú ọpọlọ efele ni pé olè ni n tẹ́ bá nínú ọpọlọ yẹn nìyẹn kéèyàn kọ́ adúrú lému ẹ wo adúrú ẹ́stéètì kí ló dé láì ṣe pé Ọlọ́run nítọ̀ mo fẹ́ sọ àwọn kan wáyé o ẹ bá ń wábi tí wọ́n sọ wọ́n sí. torí wọn ọ̀ráyè. ẹ wá kó torí wọn ọ̀ráyè tó ń wọ́n kó wọn sí ẹ wá dúró ẹnìkan ṣoṣo nítorí ọmọ rẹ̀ nítorí ẹbí rẹ̀ nítorí òun náà nítorí kìnìṣẹ́ ní kúmọ́ ni àwọn èèyàn ni wọ́n ń kú tí wọ́n ń lọ yẹ̀ ẹ́ sì ń rí wọn bọ́ bá fogún éèkà tó fira lẹ̀ tó kọ́lé sí wá wo bí tí wọ́n rọra gbé fún ọ pọ́ọ́lọ́ nínú éèkà tó lọ́ra yìí woru máìṣà tó kọ́ wo bí wọ́n ọ̀rá sí ọ sí pọ́ọ́lọ́ ẹ fi táwọn kan ṣàpèjúwe fún ara yín ni ẹnu ọ̀sọ̀rọ̀ wọ́n sin ẹlòmíì sí bó ti lówó náà tó bó ti ṣèjọba Nàìjíríà tó bó ti ṣe gbogbo ẹ̀ tó pankẹ́rẹ́ ni wọ́n fi gbé ẹlòmíì sínú bàálù ebe ẹ̀ wà ń bẹ̀ ebe ẹ̀ ń rí ẹ ṣe wáàsí fúnra ara yín níbà bí wáàsí ọba ti ẹ̀ràn yín ẹ sì pé làákà yín kó ṣe wáàsí fúnra yín
ẹ wá ṣe yìí hùn gbogbo làákàyè tí yín bẹ́ẹ̀ ṣe jí owó ọmọ nàìjíríà kó òun lè ń bá torí ẹ̀ gbogbo tẹ̀ ń wá. tiwa ni dé Ọlọ́run bí ẹ lọ yí padà. Ọlọ́run ó bí ẹ yí padà náà là ń wí láti jọ yìí ẹ ń pè tí yín di ẹ lọ yí padà bẹ́ẹ̀ bá yí padà kó tó dijọ́ tí ò ní sáyé mọ́. àyípadà yín ọba mu. afáwa ẹja yìnyín Ọlọ́run ọba tí ò sí irú ẹ̀ afáwa ní ta'alayta rabban nasi an qawli man da'a. ta'alayta rabban nasi an qawli man da'a. afáwa Islam tó tó fún Ọlọ́run ó sì fọ ọba náà sì fọwọ́ lẹ́rán níṣẹ́ ń wo kálukú níran ẹ̀yin tí mo ní ẹ máa darí ayé ẹ̀ ń wò yín kìí ṣe pé ìrì yín bọ́yẹ̀ ẹ̀ tù bá bọ́yẹ̀ ẹ̀ darí ayé náà dáadáa abẹ́ báyé náà jẹ́ ẹ wo gbogbo ayé ọ̀wá nísìnyí mọ́ ẹ wo Syria àwọn ń dabẹ̀rú lọ́wọ́ báyìí ẹ máa wo Iraki wọ́n ń dabẹ̀rú lọ́wọ́ báyìí gbogbo bí kí ló wá dé tó fi rí bẹ́ẹ̀. ta'alayta rabban nasi an qawli man da'a siwaka ilaha anta a'la wa amda la ilaha illallah. siwaka ilaha. ọba tí ò sírú ẹ̀ ọba tó ti gbẹ́ ẹ̀ lé ìròyìn ẹ̀ tán ẹ̀ ròyìn níwọ̀n lẹ́dàkẹ́. àwọn abìkẹlẹ̀ yín mú lọ́wọ́ lẹ̀ rójútu ẹ̀. àwọn abìkẹlẹ̀ mú lọ́wọ́ yìí Nàìjíríà nìkan lè gbé dání lẹ̀ rójútu ẹ̀ yìí ẹ sì rójútu ẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ tí ń jalè ní tẹ́ ń pinwó ọmọ Nàìjíríà ẹ̀tọ́ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ bá fún wọn gbogbo yóò dá ilé fowó náà ṣe kèé ṣe pé wọ́n ló fò ní ó ṣe wọ́n ní. ẹ tún wá yí lọ bíi pé eré yín dàrú. èrì ẹ wá ń pè rí yín dàrú wọ́n máa tẹ́sí wò lẹ́yọ kọ̀ọ̀kan eré rẹ̀ dàrú ó fi kó tírílíọ̀nù eré rẹ̀ dàrú ó fi kwádúrú ẹ́stéètì ni eré rẹ̀ dàrú owó tí wọ́n ní ó fi túlù ṣe ojòkólé eré rẹ̀ dàrú owó àwọn òṣìṣẹ́ ọ̀rẹ́ wọ́n ń pè rí ẹ̀ dàrú òun jí ẹ̀rín rí wọ́n ń gbé ẹja tẹ́sí ẹ̀ òṣèré pé wọ́n ń jẹ́ ẹ̀rín rí. ẹ má jẹ́ agbọ́ yìí ò mọ́ o. ẹ má jẹ́ agbọ́ yìí ò mọ́ ọmọ Nàìjíríà ìsàrin ni. èyí tẹ́ gbé wá wọn ò tún bá a mú. èyí tẹ́ tún gbé wá yóò tún bá a mú ẹ àfọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ ọmọ Nàìjíríà àwọn bàbá máa ṣe àfọkànbalẹ̀ epo kú on 500 ó fò pa ó sì bọ́ sí 1000 ẹ fọkànbalẹ̀ ó tún kú on 1000 something àfọkànbalẹ̀ bọ́yẹ̀ wà gbé dé 2000 àtúnwò yín ràn ẹ gbà pé Ọlọ́run ó bí yín bí ọba sẹ́ni tí ó bí yín ńgbà Ọlọ́run ó ṣàánú ńgbà tí ó ṣàánú Burkina Faso ọyọ Ibrahim Traoré irú ẹ̀ náà ń bẹ Ọlọ́run ó ṣàánú Nàìjíríà náà afáyà wàsílám ọ̀rọ̀ wa lẹ́nìí tadullu ala zulmi ibi ẹ̀ ń fò náà. ọ̀dà lórí àbòsí. ibẹ̀ náà ni. Allahu ta'ala mawjudun bila makanin Ọlọ́run ọba tí ń bẹ ni yàtọ̀ sí pé báyìí lọ wà mọ ní sáwọn alájí lè ń béèrè wọn wà ní GRA nísìn tọ́lọ́hún kàn. tí wọn bá sì ṣe ń bẹ ẹ lọ́wọ́ wọn family house. sáwọn alájí wà lè ń béèrè ẹyí rédíò àwọn lè ń gbọ́ òun ni tọ́lọ́hún kàn bila makanin láì sí pé bìkan lọ wà. níbi tó kà á mọ́ o. wala ibtida'in li wujudihi ojú bíbẹ̀rẹ̀ náà ti ń wá ń bẹ tọ́lọ́hún ń bẹ ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yẹn dàpọ̀ dọwọ́ yín bíbẹ tí Ọlọ́hun ń bẹ bíbẹ tọ́lọ́hún ń bẹ kọ̀ wá ní bẹ̀rẹ̀ pé 19 tọ́lọ́hún bẹ̀rẹ̀ sí ni máa bẹ òun kò sí fún Ọlọ́hun kana bila ruhin kìí sọ bá tọ́ lẹ́mìí bíi ti yín ìyàwó lahmin kìí sọ bá tọ́ lẹ́ran téèyàn ṣubú lórí ọ̀kadà tó fi yé gbogbo ẹran ara rẹ̀ ti bàjẹ́ tọ́lọ́hún kan wadamin kìí sọ bá tẹ́jọ́ ẹ̀jẹ̀ ń sàn lára ẹbí tiwa wa huwa hayyun la yamutu bó ti wá wà ń bẹ̀ tẹ́nìkan ọmọ nípa rẹ̀ ni káì ọba àlàyé wá ni la yamutu kò ní kú wala yajri alayhi zamanun ìgbà yìí sì lọ lọ́dọ̀ tiẹ̀ bí àná ní jọ́ lọ́hùn láti jẹta kò ti jọ́ lọ́hùn mọ́ tọ́lọ́hùn kọ́ ni kò sí yóò fún wala yafna ọmọ ya mi ti ń gbọ́ ètò Ashabul Janna ní Diamond 88.7 your shiny supreme station tẹ́ ń bá ń dẹ́tí dáadáa wala yafna Ọlọ́hun ò ní tán àwọ̀ tán Ọlọ́hun ò ní tán olówó tán Ọlọ́hun ò ní tán ọlọ́lá tán Ọlọ́hun ò ní tán àwọn ọba ọ̀tàn wọ́n tán náà kó mi fi ń jẹ Ọlọ́hun ò ní tán gbogbo nǹkan ní ọ̀tàn wọn wà ní tán fakulluna sanafna lil jaza àmà wa èmi àti ẹ àtàn gbogbo ntọ́ bá ti wáyé ti mọ̀ pé òun ó kú òòrí yẹ gbogbo ntọ́ bá ti wáyé wá ó ti mọ̀ pé òun ó kú òòrí yẹ ńgbè yẹn wá mọ̀ pé òun ó kú jẹ́kọ̀ yẹ kó ṣe dáadáa sẹ́yìn tí wọ́n máa sọ lẹ́yìn ẹ̀ wa qad qala al-Qur'an al-Karim Qur'an ti wá bá wa sọ̀rọ̀ báyìí pé inna Allaha ma'a alladhina ttaqaw Ọlọ́run ni mo sì pẹ̀lú ẹnìkan àfàwọn tí ń bá ń pàyè mi Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ di Nàìjíríà mú ẹ̀yin tẹ́ ẹ di gbogbo stéètì mú ẹ̀yin tẹ́ ẹ di àdúgbò mú ẹ̀yin tẹ́ ẹ di lẹ́kọ̀ọ̀kan mú ẹ̀tọ́ ń pé lérí ni ǹjẹ́ páyà Ọlọ́run
èmi Ọlọ́run mo sì pẹ̀lú ẹnìkan lọ́wọ́jà ní owó èyí wọn ò pé ń wà pẹ̀lú ẹ̀ àfi tó bá ṣe pé ń páyé èmi Ọlọ́run walladhina hum muhsinuna àtàwọn tó ti bá àwọn oníṣẹ́ kan láyé tí wọ́n ṣe dáadáa ni wọ́n máa ṣe èmi Ọlọ́run bẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí àwọn afáàlú gbogbo ọmọ ọlọ́mọ ni wọ́n sọ de yàn àwọn afáàlú Ọlọ́run rí vaasi wọ́n tún fún un lóúnjẹ. wọ́n tún fún un lóúnjẹ ìyá ọmọ mi àti bàbá mi wọ́n mọ ọmọ lọ́dọ̀ kéwú ọdún kẹwàá ni kọ́dà àwọn ọ̀dọ́dọ̀ àfa àmọ́ kọ́dà àwọn òpin nọ́mbà àfa ọmọ ní sìn jẹ láìsí lẹ́yìn wà sí ẹ̀gbẹ́ èrè wọn jẹ o. ọmọ ní sìn wọ́n wá sí òsì láyé mọ́ ní sìn gbogbo dáadáa tó ń ṣe èrè ẹni wọ́n jẹ yìí òsì láyé mo tún wá dàbí pé bẹ́ẹ̀ láàrin wa. ta sí lẹ́yìn wọn yà àṣírí èlójú wọn rí. sí lójú wọn rí ń jọ ń bẹ. ẹ ṣe dáadáa yín bẹ pẹ̀lú àwọn tí ń bá ń ṣe dáadáa qala ba'dul hukama apá kan náà àwọn ọ̀jọ̀gbọ́n sọ báyìí ó ní iza asbaha rajulun téèyàn bá jí láàárọ̀ yanbaghi an yanwil arba'ata ashiya'i ọtọ́ sírú ẹni ni pé so jí láàárọ̀ náà tó dúpẹ́ tó lọ́wọ́ kásùbà kọ́dà lómi ọ̀dọ̀ àwọn rẹ̀ débi pé ṣe ń tó gbélé rí ìdúró Ọlọ́run owó yìí ọ̀rọ̀ wá dọwọ́ rẹ̀ kéèyàn wá owó fa kó sì máa sùn lérí ìnàró wo bí tẹ́ sọ Nàìjíríà dà ọlọ́mọdé owó ọlọ́mọ àjẹ́ awó èèyàn ń tó gbélé rí ìdúró wo bí tẹ́ sọ Nàìjíríà dà oúnjẹ lára wa òun gan lóògùn àkọ́kọ́ kó tó di pa àwà ló fẹ́ǹsì. fẹ́ǹsì kì wọ́n lẹni tí ọba jẹun ọgbọ́dọ̀ ló tẹ́lẹ̀. oúnjẹ wa dà táwọn ọmọ Nàìjíríà ń jẹ àwa ń kú. ẹ má lóògùn kóògùn kankan o bẹ́ẹ̀ bá jẹun o. àwa ń kú oògùn rẹ lómi lò wọn pé ẹ̀ta ni wọ́n mu sí bí méjì péré nígbà tí òun jẹjẹ òun lóògùn rí oògùn yẹn lágbára jù ọ̀pá ni. alọ́lọ́kadà kan rí wọ́n padà lọ́dà kọ́ gbóná fún ni àsìkò ṣe àti ọ̀jẹun. La ilaha illallah. wọ́n rọ mi lérí wọ́n ní ọ̀jẹun látàárọ̀ ni. ṣé kèsì pé fúnra ti jẹrà pẹ̀lú òkú. kò jẹrà eléyìí ọ̀jẹun ni. òun ọ̀jẹun ni wọ́n ṣe alọ́dà kọ́ gbóná fún. ìjọba Nàìjíríà ẹ bó sùká kẹ́ ẹ palẹ̀ mọ́ ìyàtẹ́ ẹ̀jẹ̀ níwájú Ọlọ́run jọ́lì kìyàmà ẹrù látàyè lọ báyìí. tẹ́ ẹ bá yí padà. bẹ́ẹ̀ bá yí padà. àmọ́ bẹ́ẹ̀ bá yí padà ẹ ní jẹ kankan náà. àmọ́ bẹ́ẹ̀ bá yí padà ẹ ní jìyà ẹ rẹ̀ ní níwájú Ọlọ́run. kọ́ńdà àwọn ọmọ yóò ní jẹ. àmọ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ jẹ àwọn ọmọ yóò jẹ. èmi náà wí bẹ́ẹ̀. ẹ jẹ àwọn ọmọ yóò sì jẹ. èmi náà wí. ẹ òbí ẹ bá wa dé àbá islam ata márùn rodo márùn báyìí rodo márùn 500 ẹ pa wá ni. rodo márùn la ilaha illallah muhammadu rasulullah n bọ̀lẹ̀ wa ń bá mẹ̀kúnnù lọ àwẹ̀ wa ní ń bọ̀ yìí tó lẹ́ẹ̀ ti ṣe wá ẹ máa gbówó lé gbogbo ẹ̀ ìyá kínní tọ̀ mọ́tà ń yẹ òun mọ́ o iye báyìí ni ọmọ ta o tó ìyá kínní bàbá kínní iye báyìí ni ẹ máa ta o ẹ̀yin náà ẹ rántí Ọlọ́run gbogbo ẹ̀kọ́ níjọba ẹ rántí Ọlọ́run torí èrè àjẹpajúdé bẹ́ẹ̀ jẹ gbogbo ẹ̀ náà àwọn tó jẹ ju tiyín lọ lánàá àwọn dà. ẹ kéré oko ẹ̀yin náà bẹ̀rù Ọlọ́run. ẹ̀yin tẹ́ ń kéré oko ẹ̀yin náà páyọ̀ Ọlọ́run ẹ rántí àti sùn. àánú Ọlọ́run ló jẹ́ rí. àánú Ọlọ́run ló jẹ́ rí bẹ́ẹ̀. ẹ fi lè mọ níwọ̀n. ẹ̀yin kẹ́ ẹ nílẹ̀ Ọlọ́run ló ní. ẹ má wo tí ń bẹ nínú ìlú. kó hù jáde òsì lọ́wọ́ yín ọwọ́ Ọlọ́run lọ́wọ́ àìwá rántí Ọlọ́run ẹ má wo tí ń bẹ nínú kẹ́ ẹ máa fowó lé gbogbo ẹ̀ ẹ páyà Ọlọ́run. ẹ má tó tẹ́yìn náà rí epo ẹ lọ́wọ́n ẹ jẹ́ alẹ́ mọ níwọ̀n. ẹ dákun ẹ̀yin elépo ẹ̀yin ẹ páyà Ọlọ́run ẹ dákun. ilẹ̀ tẹ́ ẹ kọ́ ilé epo sí ẹ̀yin kẹ́ ẹ ní owó tí ń bẹ lọ́wọ́ yín ẹ̀yin kẹ́ ẹ ní kọ́dà bó ti pẹ́ jalè ẹ̀ náà ni ẹ̀yin kẹ́ ẹ ní gbogbo kálukú lọ́ bá wí. ọlọ́kadà olóko ọ̀nà mẹ́ta ó ní 200 naira ẹ̀dẹ̀ díẹ̀. ẹran tí a ti sùn. òpó ọ̀nà mẹ́ta 200 naira. ọlọ́kadà tó ha mọ́tò ọmọ níbi tóun ti ń wakọ̀ lọ́tọ́ bá pé mo bà mọ́tò ẹ̀ jẹ́ wọn àti ẹ̀ náà ń bọ̀ á bàjẹ́ ọ̀ lè mọ̀ ní yọ bàjẹ́ ọmọ àwọn òpè kìlọ̀ wá dé tọ́lọ́hùn sí báyìí fún ọ gbogbo ìpè tí wọ́n dájọ́ lé ọ lórí ńkọ́ ẹni ọ̀fọ́ náà lẹ́yìn tí ọmọ o sì dá dúpẹ́ ẹ dákun mo ṣe mistake mo fọ́ náà yìí ọwọ́ ń dunnú lọ ọdẹ bíi tẹ́ ń páàkì ẹ̀ wá ní mo fọ́ iná mọ́tò yìí tí ẹ máa dúpẹ́ fẹ́ni wọ́n bọ̀ á fọ́ tiẹ̀ náà máa dúpẹ́ fẹ́ni ọba tó ṣe pé ẹni tí ọba ṣe pé tó kẹ̀ dákẹ́ ọlọ́wọ́n ọmọ àbàjá bọ́ńbùnù. afẹ́yọ̀sílá ọtọ́kìrú ẹni ni ó dà níyàn nǹkan mẹ́rin tó bá jí láàárọ̀ bá ti jí lónìí. ẹ gbọ́ dáadáa o. awwaluha àkọ́kọ́ ntí ọkọ̀ dà níyàn adaa ma faradallahu alayhi gbogbo ntọ́lọ́hún sí lọ́rùn yẹn rẹ̀ lórí kó pé kó kírun àkọ́kọ́ nù kó kírun ẹ̀ lórí wákàtí márùn-ún lọ́wọ́ rẹ̀. ìtọ́ba adama mi ọ̀yà sí manu. ìrún àárọ̀ kan ní sẹ́wù àwọn ní irun ẹ̀ ò ṣe anything. àtàfọ̀ nù kò sí sẹ́wù tó gbẹ̀rún. àtàbọ̀ ju tẹ̀lé mi ìdágún méjìlá sí ọba jáde. abẹ́ wàsílám nípò tí ó kírun. kò sí iṣẹ́ kan tẹ́nìkan ṣe ń kọ́nà tó gbé irun ó kírun ni. sẹ́wù ó gbọ́dọ̀ kírun àlífà wo ló nígbà náà kẹ́ ẹ má kírun. kò sálífà tí ó ti rí bẹ́ẹ̀. àlífà wo ní aṣọ yìí. àlífà tí rí ọba dàrú. ṣéwù wo ní aṣọ yìí wọ́n yẹ kán lọ yẹ agbárí ṣéwù yẹn. àwọn tẹ́ ẹ̀ mọ̀ iye rí wọn. àwọn tẹ́ ẹ̀ yẹ rí wọn wò nù pé ẹ filẹ̀ irun yẹn ọlá láìláìlá láwù tóun ṣe. àmọ́ àwa gbà pé nìkan jẹ́ wí bẹ́ẹ̀. amẹ́nìkan jẹ́ wíwá àwọn àwọn ẹni ọlọ́run. wọn táwa mọ̀ jẹ́ wíwá wọn. wọn jẹ́ wíwá wọn. amẹ́ni ọba wí bẹ́ẹ̀ èrì rẹ̀ gbálẹ̀ ni. ó yẹ kán lọ tẹ́ sí agbárí ẹ̀wò. èrì rẹ̀ gbálẹ̀ ni. awwaluha adaa ma faradallahu alayhi àkọ́kọ́ ntẹ́
tí ó kọ́kọ́ ṣe tí ó dà láníyàn gbogbo ntọ́lọ́hún ṣe lọ́rùn yẹn kọ́kọ́ lọ kí Ọlọ́run. wàfáàní ẹlẹ́ẹ̀kejì ijtinabu ma naha Allahu anhu yóò wá jìnnà sí gbogbo ntọ́lọ́hún ọba kọ̀ má ṣe ṣìnà má parọ́ má pààyàn má gèrí má jalè má ṣe 419 má lu jìbìtì kọ́lé má lu jìbìtì kọ́ mọ́tálásí tọ́ máa dé kálukú mọ́lẹ̀ pé 250 10 million 15 million nǹkan tọ́wọ́ àgbẹ̀ ọlọ́run sí mọ́sálásí gbogbo fi kọ́ àwọn tó kírun bẹ́ẹ̀ ó nírun ìwọ ló jẹ ìyá níwájú ọlọ́run jọ́ kìyàmá ọ̀rá rẹ̀ níwájú ọlọ́run tọ́ ọlọ́run ò pé túláàsì kọ́ mọ́sálásí fóun tọ́ ọba lágbára rẹ̀. mọ́sálásí tiẹ̀ pọ̀ fá. kí wàá ní dẹ́nse. ẹ sáré gbogbo wa àtẹ̀mí àtẹ̀yìn tẹ́ ń gbé tó àṣẹ àbújáná ẹ jẹ́ àdúwájú ọlọ́run. àwọn kan bẹ́ẹ̀ nulẹ̀ nísìnyí wọn ò ṣe ọlọ́run àdánwò tí wọn ní ọlọ́run kọ́ kó lára wọn ò lè dìde. sọba gbé wọn dìde. wọn gbóúnjẹ fún wọn ò lè jẹ. sànú Ọlọ́run. wọn ń pe ẹlòmíì kò sì gbọ́ wọn wá dún wájú ẹ alájí kí ló tún dé ẹ gbọ́ bá ń sọ̀rọ̀ ó ní òun náà ó tún wá ní la ilaha illallah àwọn ọmọ tí wọ́n gbé pé wọ́n lọ́hùn wọ́n gbọ́rọ̀ lánàá ọ̀rọ̀ ẹkún ni. wọ́n gbọ́rọ̀ lánàá bó ló tún wá di láàárọ̀ yìí ọ̀tọ̀ lèyí tá a rán ọlọ́run gbogbo ẹni táìsàn ṣe àyípadà dáadáa ó bá yín. ọlọ́run gbé àyípadà dáadáa bá yín ẹ dìde ẹlẹ́sẹ̀ orin alápá òrì gbé elétí ọgbọ́rọ̀ olójú òrì náà pẹ̀lú àṣẹ ọlọ́run àwa náà wá dọwọ́ rẹ̀ afẹ́ra wa lé ọlọ́wọ́ dákọ̀ ọlọ́run mọ́ di àlàáfíà ara wa afẹ́ ìwọ̀sán Naam. kọ́ ntọ́lọ́mùbá sílé wọ̀ kó jìnnà sí ṣé à ń jìnnà sí tọ́lọ́mù sílé wọ̀ ní. ẹ wo sinna ti di ẹ wo sinna ti lágbádá láyé kò sẹ́ni tí ò rí sí bí aburú. kò sí ẹ wo sinna ti di. èyí tí ọba ṣe sinna òun sì ń sàárọ̀. òun sì ń sàárọ̀ èyí tí ó sì sàárọ̀ ẹ̀rìn èèyàn lòún gé fáwọn èèyàn díẹ̀ díẹ̀ ẹ̀rìn èèyàn díẹ̀ díẹ̀. omi sì jòkólé àníyàn rẹ̀ ní ọ̀dá sí tẹ́lẹ̀. omi sì ní bẹ́ẹ̀ ni awọ aláboyún bẹ́ẹ̀ nulẹ̀ tó wọ́n ti àbá lò. Inna lillahi. àmọ́ iye báyìí ni o Inna ilayhi raji'un. 1 million ni èkìrí kan tó wọn bá rẹ fún yín la ilaha ẹrin èèyàn bíi tiẹ̀. ní sì ní gbogbo tí oníjó onírun ló ní mùnáfíkì tiẹ̀. ẹlòmíì bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ aláboyún ni ẹ bá ti fi hàn báyìí ọ̀pá ni ẹ̀jẹ̀ aláboyún sì ń bẹ núgbò lọ́dọ̀ ọ̀hún ọba àwọn kọ́ bá gba kínkínní tẹ́ èèyàn àbígbà tó fẹ́ hàn. Oríṣiríṣi. àwọn àfa. Oríṣiríṣi ẹsẹ̀. kì í tán tẹ́lẹ̀. àwa sì ní iyọ̀ ayé fa. iyọ̀. àwa ní iyọ̀ ayé fa. ẹ̀yin náà lóyin. ẹ̀yin náà lóyin ibẹ̀ náà. àyáwùlà máa hàn kíní kan tí yóò bá tẹ̀lé. àyáwùlà máa dín ní ya mílíọ̀nù àlìbàlàjì. أيا علماء الدين لا إله إلا البلد لا إله ما إلا الله يصلح الملح إذا الملح فسد. kí ni ó tún yọ̀ ṣe rí bọ́bẹ̀ bá tẹ́ wọ́n ní ẹ̀bùyọ̀ díẹ̀ sí. wọ́n fi tún gbogbo nǹkan sí. afọ ìwà islam bẹ́ẹ̀ bá ṣe sú bẹ́ẹ̀ bá bù wọ́n ní ẹ fi yọ̀ sí. kí irú ọmọ bá bàjẹ́ òun náà ń èyí. ẹ wo kan ẹran oníyọ̀ kó mọ̀ bá bàjẹ́ náà. kó mọ̀ bá bàjẹ́ náà ni. bí yọ̀ bá wá bàjẹ́ kí lábẹ́ tó sí. àṣemá yuslihul milha إذا الملح فسد. kí ni wàá tún yọ̀ sí nígbà yọ̀ bá bàjẹ́ ẹ̀yin àfáà ni yọ ẹ̀yin ni àwọn àfáà tàná ń bẹnu lé nísìn tẹ̀sùbá láti gbàtà tí káàtó àtàn tẹ̀sùbá ń bẹ lọ́wọ́ mi nù wọn nísìn ní fa. èso náà nẹ́bí lómi ò dúró de pé tóun bá yọ lànẹ́bí tó dìde. la ilaha ayira sallallahu alaihi àwa sálámù ní abá látàṣùbá. akí ọ̀kadà mọ́lẹ̀ ní. àní mi jókòó lẹ̀ ní àrùn ó fi yọ. ẹ̀rí nǹkan ká lójú òkú tó rùn fi ọmọ ẹni mi bẹ lójú oorun ní. láti gbọ́dọ̀ bí bá ti kásùbà tẹ èmi sùn oorun tó sùn tí o sùn. omi sì ní orí bóun bá jí lòun ó tó kí. la ilaha illallah. ọ̀dà múra máa sùn lọ. ẹlẹ́kejì ntọ́tọ́ sọmọ èèyàn tó bá jí láàárọ̀ tó napa nasẹ̀ tó àfa òrùka kó jìnnà sí ntọ́lọ́mùbá ní ẹ̀ má di bẹ́ẹ̀. ọkọ̀ọ̀kọ̀ lọ kí Ọlọ́run. má ṣe kéta má gànyàn èyí ò gba yé ní sí. òun lọ́wọ́ àdàgbàdà wa nísìnyí. èyí ò gba yé ní sí. ẹlòmíì ọ̀pá yẹn lérí àbíkọ́ kàn yẹn lábùkù. bí a bá ń ṣe wá sí yàrá rẹ yọ máa wò àní ẹ̀dá kun ìwé kúwé àwọn eléyìí ń wí. àwa làwa sọ̀rọ̀. àwa làwa sọ ọ̀rọ̀ kí lẹ̀ ń sọ. ọ̀rọ̀ wo lẹ̀ ń sọ. ọ̀rọ̀ wo lẹ̀ ń sọ. ìtọ́fà ni pé kò rí rẹ̀ ni. orí rẹ̀ ni. tẹni ẹlẹ́ni múlẹ̀ yẹ kó jù kó gbọ́ òun ní sọ tọ́ da. ìwọ Ọlọ́run o ọ̀rọ̀ wa mà dọ́wọ́ rẹ̀ wà thalith fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbẹ́tọ̀ àti Abidjan ní Diamond 8.7 wà thalith ẹlẹ́ẹ̀kẹta insafu man kana baynahum wa baynahu mu'amalat ẹni tí wọ́n rẹ̀ jọ ń bára yín lò tẹ́ ẹ̀ jọ ń ṣe gbá tẹ́ ẹ̀ jọ ń ṣe àwo ìyànjú ti máa ń bẹ láàrin wọ̀ rẹ̀ má jẹ́ tiẹ̀ pọ̀ mọ́ tiẹ̀ o má jẹ́ tiẹ̀ pọ̀ mọ́ tiẹ̀ má kó tiẹ̀ pọ̀ mọ́ tiẹ̀ rántí Ọlọ́run tí ó tún pín bàbá alájí àgbà Ọlọ́run bá kẹ́ wọn bá gẹ̀ wọn bàbá mọ̀sìngbà bàbá ní gbogbo nǹkan ní ó balance
kíni mo máa wọn alájà gbọ́dọ̀ kan ajabra yín kó tó dijọ́ lè kíá ajabra yín ẹ má bínú kó tó dijọ́ kí a mọ̀ ìgbé ọba la ẹ máa wá gbọ́ sí àmọ́ wá balance ṣé àwọn balance ní sìn èyí tó ìdúkù ní ó tó balance yóò balance àyè tó kù ní ó tó balance habili nasa bi ma to hebu ayo amilu kabi bó ti rí nù ntọ́ ọba fẹ́ kó fi bọ́ọ̀lù ló fi bá yẹn lò tọ̀ muhammadu balance láàrin ọkọ àtìyàwó yóò balance inú ilé kọ̀ọ̀kan ìtì ń balance ń balance àdúgbò kọ̀ọ̀kan ìtì ń balance ìlú kọ̀ọ̀kan ìtì ń balance nàìjíríà fún rẹ̀ yóò balance ọlọ́wọ́ kí alájí àgbà sí yóò balance ọlọ́wọ́ kẹ́ wọn sí bàbá ti wí kọ́dà láàrin àwọn ọmọ kéwù yóò balance wọ́n ṣàdúrà fáfá tiẹ̀ wọ́n ṣépè fáfá tiwọn yóò balance wọ́n yin àfá tiẹ̀ wọ́n ṣe yí àfá tiwọn. wọ́n pọ́n bàbá rẹ̀ lé ìwọ kan bàbá tiwọn lábùkù. wọ́n kan bàbá wọn lábùkù yóò balance. àbùkù bàbá rẹ̀ ń bọ̀. wọ́n gbé báyìí ọlọ́pàá kan ọlọ́pàá mẹ́ta ní ọmọ àfá rẹ̀ olóyin kan lọ́rùn olóníkì kan máa lọ arò wọ́n yà ń wèrè. yóò balance. gbòde lánàá wa kan ní àbùkù. yóò balance àbùkù tiẹ̀ náà ń bọ̀. yóò balance. ọ wà nílẹ̀ ní kí ọ. yóò balance. yóò balance. mọ̀ ṣe kéétà tọ́lú bá ti kọ̀. àwọn adájọ́ gbàgbé ìbò wọ́n gbé ìbò. ọlọ́mọ yanjú ẹ̀ ọlọ́mọ yanjú afa ìwà islam tó wà rọ́ọ̀bì ẹlẹ́ẹ̀kẹrin islah ma baynahu wa bayna khusama'i kọ́ wa múra ẹlẹ́ẹ̀kẹrin ni tí ó dà níyàn bọ́lọ̀ bá ní kí n yóò jí láàárọ̀ ìyá sáyidá tèmi rẹ̀ jọ ń jà yọ̀ tán lónìí alájà kàrí mi tèmi rẹ̀ ọ̀sọ̀rọ̀ síra wa mọ́ láti bí ọdún mẹ́wàá yìí. ìwọ tí wọ́n sì ń kí tó fi mú dáhùn náà ẹ pa mútì. ẹ̀yin náà yanu. kata yé yẹn ju ẹ. ẹ̀yin náà yẹn ẹ tó jọ kìí àmọ́. ọ̀rọ̀ kan tó nù kata yé yẹn ju ẹ. ẹ̀dẹ̀ kan jẹ́ bẹ́ẹ̀. baba wa ni lọ́yọ̀ baba wa kata yé yẹn ju ẹ. àgbàlagbà dáadáa afa ni wọn. níjọ́ tí wọ́n lọ ṣe wáàsí lọ́yọ̀. kata yé yẹn ju ẹ. abdulaziz baba mi jí mbẹ́mbẹ́ ngbà wa parí santi baba ni pọ̀ lọ́wọ́ tó fọwọ́ lébi lórí sísè àdúrà mo ní mo sì fẹ́ béèrè ọ̀rọ̀ wọn ni béèrè àfa dáadáa wílé yóò bá wọn ní baba wa kata yẹn ju ẹ bítọ̀ wọn bá wọn ní baba wa kí ni ìtumọ̀ kata yẹn ó ní àfa ní ti bá ń bẹ láàrin wa ká tètè yanjú ẹ láyé kó tó di páàkù la ìlà ẹ mú kọ rẹ. òun ò sí yanjú kankan mọ́. lọ́hùn kí ló fẹ́ yanjú. àwọn ọ̀dàjọ́ ló kù. ẹjọ́ ló kù tá à ń lọ gbọ́ lọ́hùn. a jẹ́ pé ayé dajà kìámà lọ. àfa àti ọ̀fẹ́ràn àfa ẹ fẹ́ràn ara yín kátà yín yanjú ẹ kó tó jọ kìámà ẹ má nira yín nú. bàbá adájí àgbà tòní wọn ni ẹ má bá wọn bú àfa kankan ẹ má yẹ̀yẹ́ àfa kankan ẹnìkan wá burú náà àwọn tó ní akaramakala wọn ni náà ẹ dákun bàbá wa wo Facebook tó gbé àfa wa wọn bú yìí tí gbogbo wa sì mọ̀ pé àwọn wọn bú ẹ má da ẹnì kankan lóhùn àwọn kọ́ wọn bú khalifa tó nínú bàbá wa alájà àgbà tó ní wọn ní àfa yín kọ́ wọn bú wọn ń sọ̀rọ̀ ni wọn lẹ́ni tẹ́ gbogbo àfa yín ni kọ́ sọ pé báyìí o Alhaji Ibrahim apaná ẹwà Islam ọ̀dà kọ. òun dá kọpẹ́ tó ń bú nù. àwa ká sì bàjá wọn bá wa bàjá ni. wọ́n bàjá ni. àwọn kan mú un ní. ebe kọ́ ló ń bá wa méjà àwọn tó bú sẹ́wù dájú la dẹ́ni ọlọ́wọ́ wọn bá wọn jà nínú ayé nísìn níbo wọn dé tí wọ́n níyì nísìn wọn ò mọ yẹ̀yẹ́ nísìn ṣé wọn ò mọ yẹ̀yẹ́. má kó bíjà ara rẹ. má kó bíjà ara rẹ àfa sáà máa wòran. bàbá Muyideen tá à ń wí ọlọ́run kọ́kẹ́ mo ní ẹ mú kásẹ̀tì ibi tó ti bú ẹni tó bú àfa kan wá ẹ lè rí ẹni tí bàbá bú àwọn ìjọba ni a ní òfò ẹni òfò níyìn ẹni òfò ó sì ní ìgbà kọ́bọ̀ lọ́wọ́ yín ẹni òfò níyìn ìgbà kọ́bọ̀ lọ́wọ́ yín ẹni òfò níyìn onígbìyàn tó pin òun ni ẹ má pin wálé mi o ẹni gan Ọlọ́run sì ń ṣàánú ẹ wo bàbá Muyideen àná Ọlọ́run sì ń wá ń bá ẹ kò bú àfa kankan tó fi lọ ẹ ti wo yẹ ni ó bu kọ́dà kọ̀ dẹ́nìkan ló ń bàbá Muyideen bá tiẹ̀ lọ́nu pé kí n sá síra pẹ̀lú Ọlọ́run dáadáa ó sì ti síra báyìí bàbá wọn sì síra ilé rẹ̀ ò ní dàrú o Ọlọ́run ní balẹ̀ bàbá Muyideen jẹ́ àtúndé àwọn àlùfáà wa gbogbo tí wọ́n ti lọ́dọ̀ Ọlọ́run gbogbo wọn mọ̀ ríra wọn Ọlọ́run ní. Ọlọ́run jáwa náà olóko ìjà ní tàrí sànú àwa náà Ọlọ́run àmọ́ kankan para wa àmọ́ kankan para wa àmọ́ tí ń bọ̀ ní. sàlìmọ́ ọ̀tò bá bọ̀ wa kullu nnasi dakhiluhu ya laita shi'riya بعد الموت مدى الموت باب kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ rẹ̀ lẹ̀ ó ti fẹ́ràn ọmọ tó ẹnì kò sí máa ṣe kù bàbá ọ̀fọ̀ ọmọ rẹ̀ lẹ̀ ó ti fẹ́ràn ọmọ tó ẹ̀rọ kó àtìyàwó wọ́n yà ara wọn ẹ̀gbọ́n àtàbúrò wọ́n yà ara wọn ọ̀gá àtọ̀mọ̀ọ́sẹ́ wọ́n yà ara wọn
ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ wọ́n yára wọn àfa àtọmọkéwú ayára wa àṣeyá laita shi'riya ba'dal mauti madda. يا ليت شعري بعد الموت ما الدهر. yá laita shi'riya àfa ó gé kara rẹ̀ jẹ́ ó ní ha ọmọ ṣe o orin mi ti ń kọ lọ́wọ́ yìí. بعد الموت ما الدهر. bàbá jáde láyé ibo la ń lọ iná ní abalijanna ìwọ náà dájọ́ ara rẹ̀ ọbalẹjẹ ọbọnàjẹ ọfọ ẹbí pọ̀ ọdà ẹbí rú Ọlọ́run sì ń pariwo ẹbí ẹ gbọ́dọ̀ jẹ́ ọfọ ẹbí ẹ gbọ́dọ̀ jẹ́ òtúká ẹbí ẹ gbọ́dọ̀ fara ní wọn ìwọ ta ni o ní láàrin àwọn ẹbí máa ṣàánú wọn Ọlọ́run ròyìn ẹbí púpọ̀ kí ló wá dé ẹbí náà lọ wá bàjẹ́ ẹlòmíì kí ni bí bá déwájú Ọlọ́run fi mí lẹ̀ ẹbí yọ bàjẹ́ níṣẹ́ wájú ta ló pè é alọ́sọ ní mágàjì yìí wájú ta ló pè é ọsọ Ọlọ́run ní mágàjì. kó dé èèyàn míì kò ṣeéṣe bẹ́ẹ̀ wájú ẹ̀ èèyàn míì kò ṣeéṣe bẹ́ẹ̀ wájú ẹ̀ wọ́n kàn gbin wálẹ̀ bàbá ti gbin fún báyìí tiẹ̀ tán. ń gbé èèyàn ọ̀dà àrùn wọn lọ́ba àdọ́ ní ń gbé yàn àwa dọ̀hún ṣe ẹ̀ tó bẹ́ẹ̀ ilé ebo bí bá dọ̀hún yìí sọ̀ tí mo sọ bàbá tó jòkó mélòó rò bó jòkó. òun náà ń lérí ni sẹ́yìn tó bá wá déwájú bàbá wa lórí yọ̀ọ́ máa wulẹ̀ bí ìgbà tí nǹkan ń ṣe ẹni tó lóun lọ sọ̀rọ̀ wájú ọba. bàbá tó ti di àfa àlímì. àfa àlímì gángan nù ni Sheikh Ali Mafatai ẹ dáa kálukọ sọ̀rọ̀ ẹ pẹ̀lú ọ̀rọ̀ àsọgbọnú ìbọlọ ní bá wọn yanjú nǹkan wa. kálukọ sọ̀rọ̀ ẹ pẹ̀lú ọ̀rọ̀ àsọgbọnú àkú ikú yìí náà ni àfaniyá lè ta ṣeré yà ba'da al-mawt mal dar. bàbá wa Jani ló darí rẹ lẹ. ọ̀dà gbogbo ẹ̀ lẹ̀. bá mójútó rẹ bá sàn. ọ̀dà alẹ́ yẹn yẹn àwọn nù ní tẹ́ḿbẹ̀ wọ́n kún bẹ́ẹ̀ ní sẹ́ bám. illallah. ìtẹ̀kàn tún nu lóko olówó lọ́hùn tí wọ́n sábà wà mójútó tó ko olówó ni ẹ dákun gọ́ọ̀mẹ̀ntì ìjọba ní nǹkan kan tá a lè ṣe fún yín táyọ̀ ká máa bẹ̀ yín ẹ bá wa mójútó yìí tẹ́ ẹ ti oko olówó òkú dùn jí gbé ńbẹ̀ púpọ̀ wọ́n bá ti kán gbóhùn wọ́n ń lọ́nu rìn wọ́n gbódìdí òkú ń lọ́nu rìn. Professor Aliaga wọ́n múra sí púpọ̀ wọ́n gbìyànjú lórí. Professor wa Aliaga ọlọ́run jọ da fún ẹ dákun ẹ bá wa múra sí bẹ́ẹ̀ tí múra dáadáa bàbá olóhùn yín bẹ́ẹ̀ tí múra wọ́n kàyà mọ́ púpọ̀. Dr. Abdulhamid olóhùn yín àfa àwọn àgbà aládàáni ọlọ́run ṣàánú ẹ̀yin náà ẹ dákun kíní tó ko olówó yìí ẹ dákun ẹ bá wa mójútó òkú dùn gbé mẹ́ o ní a bá ti kán dùgbò wọn lọ́nu. àwọn tiẹ̀ ti ṣẹ̀ tó bí yìí kẹ́ni kò débẹ̀ wò tí a bá gbé wọn ò rí mọ́lẹ̀ jọ dà fún yín ọlọ́run jọ da fún yín afẹ́ wa Islam aranta wa winu ni muhammadu ni afa ẹlẹ́kẹrin àti wá wí o mẹ́rin náà ni lọ tán ní ẹrẹsì pẹ̀lú èèyàn ní ti ń bẹ láàrin wa ti èèyàn ìwà tó níjà onígbà ẹ̀ẹ́dú ẹ̀ ìnígbà babadéwájú ọlọ́run afọkọ̀ wájú wa mi tiẹ̀ ló ṣe bí ni lọ́sà tó ṣe láàrin ẹni tá a rí ìwọ rẹ̀ ọ̀dà ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ẹ pera yín padà ẹ pera yín ọba sì gbé ìwọ náà gbé ẹ tún àárín ara yín ṣe. ẹ tún àárín ara yín ṣe lẹ́ẹ̀fì pàdé ìyọnu ọlọ́run bò mí. faiza asbaha ala hazi niyat afáyọ islam tó bá jí lórí àwọn àníyàn wọ̀nyí tó sì ṣe lóòótọ́ àfààní arju an yakuna mina salihina al-muflihina wọ́n ní àfààní ìyẹn náà kékeré ẹni ni yóò jẹ́ yẹn dáadáa níwájú ọ̀rọ̀ yóò sì jẹ́ni tí ó jẹ́rìí. fakun muhsinan ya akhi ìwọ máa yá mi tó ń gbé tó asahabul janna wọ́n lè fa ìzún lónìí dákun lọ jẹ́ ní ti ń ṣe dáadáa ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ ṣe dáadáa ẹ má ṣe ń ṣe pé ọdún iṣẹ́ ìjọba ni kò sí dọ́kàn wà ń bẹ̀ ẹ̀yin ìjọba ẹ má rẹ owó wọn ẹ sanwó wọn ìjọba Nàìjíríà ẹ sanwó àwọn òṣìṣẹ́ ìjọba Nàìjíríà ẹ rántí pé Ọlọ́run ó bí yín ìjọba Nàìjíríà ẹ rántí pé pàdé Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe tiyín tẹ́ ẹ lọ́dún mẹ́jọ tán ẹlòmíì ò tún débẹ̀ kò ìbá lọ́gbọ̀n ọdún ẹlòmíì ò tún débẹ̀ ìbá lógójì ọdún ẹ padà kú òun bẹ́ẹ̀ ọlá ó bọ́ lọ́wọ́ yín ipò ó bọ́ lọ́wọ́ yín ayé ni ó bọ́ lọ́wọ́ yín ẹ̀ẹ́dẹ́ni ìtàn papò ni kálukú ṣe dáadáa afa ayi waslam lẹ anna dolma minal kaba'ir ad-dunubi torí pé àbòsí inú àwọn gbáǹkọ gbé ẹ̀ṣẹ̀ ló wà ọgbọ́dọ̀ mọ wà mí gbáǹkọ gbé ẹ̀ṣẹ̀ ńlábòsí irú àbòsí tẹ̀ ń ṣe fáwọn ọmọ orílẹ̀-èdè yìí lónìí tẹ̀ ń ṣe fọmọ orílẹ̀-èdè Nàìjíríà lónìí àwàlà lèpo ó sì àwọn tó báyìí ilẹ̀ wa lọ wà ó sì àwọn tó báyìí wọn ò gbé wá fún wa Nàìjíríà ó sì wá àwọn tó báyìí kì í ṣe pé wọ́n lọ ọ̀kan wá bì kan ó sì wá àwọn tó báyìí ẹ̀ sì dákẹ́ ẹ̀ sì sọ kankan tó àbòsí o inú gbáǹkọ bí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run ó bí yín o wala budda lil zalimi wal mazlumi tàbí ṣùgbọ́n òsì fẹ́ni ọ́ ṣàbòsí àtẹni wọ́n ṣàbòsí fún. minal wuqufi bayna yadillah azza wa jalla èyí ń gbọ́dọ̀ wáyé àjọ dúró wájú Ọlọ́run ni o ẹni ẹgbàá rẹ bàbá rẹ lọ́wọ́ rẹ̀ ni wọ́n fẹ́ yan ọwọ́ nojú. ni wọ́n fẹ́ yan ọwọ́ nojú pé wọ́n lọ́wọ́ lágbára. lágbára ń bo lákòó lọ́ba yà wọ́n mọ́ ni
bọ̀dá mi Isa mẹ́jọ làwọn bí èmi àbúrò Ọlọ́run ní kí tèmi ó pọ̀ mẹ́wàá ń tèmi bọ́láwà ká ọmọ yìí lọ yàdàn wọlé ìka wà nínú lọ ìlàmútánà mi wọ́n sùn gbádùn yàdàn wọlé ìka wà nínú lọ ìlàmútánà ẹ̀dí wù ti bẹ̀ ń ṣe ìpínlẹ̀ ọ̀nì. bí wọ́n ti sùn ni wàlí màzìlúmù mọ̀ o tún sí èsì owó sùn o tún sí èsì ìwọ tan èsì pẹ̀lú àbòsí tó ṣe òun wá ń ka àbẹ́sítọ̀. ọwọ́ akọ̀jú àbẹ̀ sọ ìwọ pé Ọlọ́run o Ọlọ́run o ojú mi lọ́rọ̀ lè ó sì ń wò mí báyìí àbòsí náà ìṣe fún ni ojú sùn. yàrá kan yìí náà wọ́n káwà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí wọ́n lè tọ́jú ti bàbá wa ni ìwà rántí rẹ̀ bàbá ló sì ní gbogbo ó ilẹ̀ tún wá mọ iye tó lè jẹ́. yàtọ̀ wọlé ẹ̀ka wà áyẹ̀lọ́ ìlàmútánà ni wọ́n ń gbé Ọlọ́run tètè dá sọ̀rọ̀ yìí Ọlọ́run dá sọ̀rọ̀ yìí ìwọ sì ń sùn ó sì àgbà kù. ìwọ ìdí sùn ọbẹ̀ lábẹ́ dúpẹ́ ni wọ́n ń gbé Ọlọ́run dá sọ̀rọ̀ yìí Ọlọ́run dá sọ̀rọ̀. Ọlọ́run dá sí yìí sùn yìí sùn. Ọlọ́run ìsùn bá ń dá sí Ọlọ́run ìpè yàdí ìwú ti bẹ́ẹ̀ nìkan ẹsẹ̀ kẹ́mà ń pẹ́ ìṣèpèlé irọ́ ọ̀nà ìpèlé ọ̀nù. èpè gidi bá a ti ń ṣépèlé àmọ́ tó dààmú àwa Nàìjíríà nísìnyí abẹ́lẹ́ mi ò bá sọ̀rọ̀ wọ́n á máa sọ̀rọ̀ tí ó dùn yàn ẹ má ṣépèlé wọn. àárìpọ́ọ̀tù ni Ọlọ́run ọ̀fọ̀nà mọ̀ wọ́n máa jẹ́ kò yé wọ ni. Ọlọ́run ọ̀fọ̀nà mọ̀ wọ́n 1 billion èpè kíni. kí wọ́n fi ra nǹkan tí ń ṣe ní èpè òsínlẹ̀nu tí wà àwọn mi pé sẹ́ o. Ọlọ́run wọn ṣàánú wa ẹ̀wòye wọn ń pín abala wọn ṣe òfin fa ẹ máa pín ẹ máa pín ẹ máa pín gbogbo nǹkan balance ẹ ní máa pín omi ọ̀padà sunkún àárìpọ́ọ̀tù náà àṣepè irú yìí wọ́n ṣépè yìí. tani àṣepèlè irú yìí kálọ̀ tó bẹ́ẹ̀ o. àfọ̀ ẹ̀wà sílá Naam. la ilaha illallah Naam. àwa méjèèjì lájọ gbé wájú Ọlọ́run ẹni àṣàbòsí fún àtẹni wọn ṣàbòsí fún àtẹni tó ṣàbòsí fún yàn. ọba tí ì dá àmọ́ mọ́ á dá. fi muhkamatil adli al-ilahiyya nígbà tó lọ́nba tó fẹ́ dájọ́ àwọn àjọ lọ gbàdájọ́ wájú Ọlọ́run Ọlọ́run wá rojọ́ fáwọn mínú ayé ẹni àti ẹ̀mọ́ tá wíbẹ̀ ní sí ọmọ òkú ní wí ni o. ọkọ ní sọ́ni ọmọ ọ̀ni àti ẹ̀mọ́ tá àdìsá àti ìwà mọ́ tá ẹ mọ̀ ẹ fẹ́ dání ẹ dání yóò gbé inú yín jẹrà. dhalika al-yawmu alladhi la dhulmun fihi ìjọ tá ń wí ni níjọ́ kìyàmà kò sábòsí mbẹ́ níjọ́ yìí afẹ́wọ̀ islam kò sí àbòsí mbẹ́. èèyàn bá nírun gbọ̀kọ́ pọ̀. wala wasitatu kò sí pé ńgbà náà èmi ní ń bẹ láàrin àwọn méjèèjì rárá tèmi tó mi lẹ́rù mẹ́díkọ́ tèmi tó mi lẹ́rù mẹ́díkọ́ tèmi tó mi lẹ́rù mẹ́díkọ́ tèmi tó mi lẹ́rù mẹ́díkọ́. ẹ wọ kan ọjọ́ òun sì wáyé. ọjọ́ náà ó sì wáyé ọjọ́ àgàn Ọlọ́run yìí sọ̀rọ̀ kọ́mọ́ síbẹ̀. yawmul qiyamah ọjọ́ àgàn yọmù hakim. ọjọ́ àgàn ó ṣe yawmul hakim ọjọ́ àgàn tí ò sí wẹ̀ alimuku yawma izin lillah yahkum bainahum. wáyé dájọ́ láàrin wa alladhina amanu. afa mi ọmọ bọ̀ báyìí amalẹ́kà ó fún ní upper court pé gbogbo tó ṣe láyé. kí ló ti fi ń jẹ́ yawmul hakim ọjọ́ tọ́jọ́ mi ò ní wálé yẹn mọ́. bẹ́ẹ̀ni wala wasitatu wala ja'un lágbájá ló níyì ẹ pé lójú ọ̀nà Ọlọ́run kẹ́ ẹ̀ yá fún tani fún tani. fún tani lẹ́yìn àná Muhammad tani fún yàrá sallallahu alayhi wa sallam. tani wala rishwa àríṣùà. òun ayé nísìnyí. bribe ò sí sẹ́ni ọkọ̀ lọ́jọ́ kúlẹ̀ ní pé àmọ́ wọrí àti ráwọn adájọ́. àti ráwọn adájọ́ ẹ jẹ́ wọ́n máa rí yín. ẹ jẹ́ wọn máa rí yín ẹ̀yin náà máa gbà á. ẹ máa gbà ẹ fọwọ́ kan ìbàdí yín ẹ bá imí. ẹ ntọ́ yẹ kẹ́ ẹ dá fẹ́ni ó kọ́wọ́ Nàìjíríà jẹ wọ́n ṣe tí wọ́n ṣe ẹ̀rí dá all right ẹ wá ń gbọ̀n lọ́rùn. yọ balance fún yín nítorí tẹ́ ẹ ti gbà. nítorí tẹ́ ẹ ti gbà wala shahadatu zuri bàbá adájọ́ ńlá. èyí tó wà pẹ́ nìkan sínú pákójọ́ àgbẹ̀ oṣooju mi jọ náà tí wọ́n máa jẹ́rìí èkì láyé ni kò sí jọ náà torí tó ti gbà. wa an Abi Hurairah radiyallahu anhu àwọn sàbí gidi wa fẹ́ sọ̀rọ̀ báyìí orí anna Rasulullahi sallallahu alayhi wa sallam anabi wa Muhammad qala la tu'udanna al-huquqa ila ahliha yawm al-qiyamah gbogbo ẹ̀tọ́ wa wallahi wọ́n gbà lọ́wọ́ yìí fún wa ọjọ́ al-qiyamah gbogbo ẹ̀tọ́ wa tẹ́ ẹ kó jẹ gbogbo ìjọba state ìjọba federal ládùúgbò ẹni tí ń talẹ̀ ẹni tí ń ralẹ̀ ọ̀talẹ̀ kan fẹ́ yàn bí ọgbọ̀n ọ̀npẹ́ tí ọba mú ọkọ wa mú ọ o ti lọ́dọ̀ àwọn tọ̀hún o ti lọ́dọ̀ àwọn tìyín gbogbo àwọn tí ń mú yàn ló ti lọ́dọ̀ wọn láyé ní inú ọ̀rá rẹ̀ wájú ọlọ́jọ́ kìámà á da gbogbo ẹ̀ padà hata yuqada lishatil jalha'i mina shatil korna agbẹ̀san títí agba ẹ̀tọ́ fún kálukú fún títí ewúrẹ́
tó níwo àti èyí tí ò níwo èyí tó níwo kan èyí tí ò níwo ní káàbọ̀ sí àwọn agbẹ̀tọ̀ òun jọ́ àlùkìyámà. ìwọ náà yọ̀wó lónìí. ìwọ náà yọ̀wó lónìí gbá òun náà. nígbà tán wọ́n tó di yẹ̀pẹ̀. ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa kẹ́ran jọ sí káà tí wọ́n máa fi kàn. àwọn máa jaran ni wọ́n bá ẹ jẹ́. kàn jọ́ àlùkìyámà. kó tó di ìgbà wọn gan. wọ́n kan àwọn alájì níbi kó tó di ìgbà wọn ní tí ó sì àwọn náà. torí wọ́n mọ̀ jaran ni. wọ́n kan alájà ya ẹlòmíì. kẹ́lẹ́mi ò tó kú wọ́n kẹ̀mí ọkàn wọn ni kẹ́ni ò sí lọ́dọ̀ yìí ní tó ti ṣe rí nínú yóò mọ̀ jaran ni. àwọn alájà ọlọ mẹ́ẹ̀lì kan. àwọn alájà ọlọ mẹ́ẹ̀lì kan. sandaja ti bá wọn bẹ́ẹ̀. àwọn alájà tó sọ àwọn ọmọ wọn fẹ́ràn kan. tó kì í yá. àwọn alájì táwọn ọmọ wọn fẹ́ràn kan. ó kì í yọ ká àwọn baba wọn náà. tí wọ́n wò wọ́n tí wọ́n sọ pé nǹkan sẹ́yìn ẹ gbọ́dọ̀ fi ẹnì kankan kan. ọdẹ kú falẹ̀ má jọ ọlọ́run. àwọn alájọ wà lọ mẹ́rin kọ̀ọ̀kan. ọlọ́run ọkọ̀ yá. ọyá. láwọn alájọ kọ́kọ́ fẹsẹ̀ halẹ̀ báyìí bí aago ọjọ́ náà tó ti fẹsẹ̀ halẹ̀ báyìí. alájà náà tà ní mọ́yìn lọ́hùn. wọ́n ń bọ̀ nù ní. ìwúrò alájọ kan làmàlájà ní pa lágbárí àwọn méjèèjì ọba túká ọlọ́wọ́ pé tó sọ. ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kọ́ lọ́pọ̀ ẹran fífi kan lọ́pọ̀ àti. sọ̀bọ̀ kí wọ́n lọ jẹ mágàjì tó tún jẹ sí àmọ́nu bí wọ́n ti ṣe. ó tún gbowó lérí ẹ̀. end of the year wọ́n ti ọ̀la lọ́ àpà wọn ọ̀yẹ̀ jẹ́ àṣekìndé lónìí. ọwọ́ agbésẹ́ nìsọ́rùn bíi apá tẹ́ǹtì wọ́n á ń pè wọ́n sí àmọ́nu bí wọ́n ti fẹ́ràn kàn ọlọ́run níjọ́ àlùkìyámà ó rí bí wọ́n ti so sẹ́kẹ́sẹ́kẹ́ mọ́ ọlọ́run nù ṣẹṣẹ́ ní ta yé sẹ́kẹ́sẹ́kẹ́ níjọ́ àlùkìyámà. ìdájọ́ tàwọn ẹran. jẹ́ sí àmọ́nu ti mòlúdì. ìdájọ́ tẹran. jẹ́ sí àmọ́nu wọ́n fẹ́ kọ́ ọjọ́ mọ́sálásí. kò jẹ́ yíwọ̀n. jẹ́ sí àmọ́nu wọ́n fẹ́ tún sáwí kọ́. àfi bí ẹran fẹ́ já. àfi bí ẹran fẹ́ já. ìdájọ́ tẹran lẹgbọ́n tàbí ẹ̀ tún bẹ́ẹ̀ o. summa qala an-nabi anabi tó wá sọ báyìí sallallahu alayhi wa sallam àfa àgbà fún gbogbo ayé tí gbogbo àfa ò tó lẹ́yìn ẹ̀. sallallahu alayhi wa sallam. idha kana yawmul qiyamah tó bá dijọ́ al-qiyamah yuhyi Allahu kulla shay'in gbogbo nǹkan pátá tí mo gbẹ̀mí lára wọn ń dẹ́mi padà òun ẹ̀ dé láàyè hatta al-hayawan títí tẹ dérí àwọn ẹranko fayahkum baynahum ọlọ́wọ́n wà dájọ́ láàrin wa. sọ de ko ìdájọ́ tiẹ̀ yàtọ̀ sí ti yín o. sẹ́yìn báwọn. hatta yaktasul ummiyi minal qura'i. tó kí n máa dájọ́ ọ̀hún títí wọ́n dájọ́ láàrin ẹni tó máa kọ àtẹni tí ó máa kọ sọ ma pé kọ́ máa kọ ọwọ́ amú ọ̀yàn jẹ́ bí owó rẹ̀ ọ̀tọ̀ ni tí wọ́n fún ọ̀tọ̀ ni tẹ́ ẹ kọ́ sínú sẹ́ẹ̀kì fún. ẹ wá ń fọwọ́ rẹ̀ sáyìn. ẹ wá ń fọwọ́ rẹ̀ sáyìn báyìí. òun náà wá rẹ̀ lè jáde lẹ́nu iye tẹ́ ẹ kó fún. yasurruka fil qiyamati an tarahu. òun wà sí àgbáyé ọlọ́wọ́ kẹ yóò gẹ̀ fún àmì dáadáa. àti yasurruka fil qiyamati an tarahu. yasurruka fil qiyamati an tarahu. la taktub bikanfika ghayra shay'in. yasurruka fil qiyamati an tarahu. lọ́jà ọjà ni lálẹ́. ọ̀rọ̀ àbòsí là fà ó wà sí àgbáyé sọ débẹ̀. ọ̀rọ̀ àbòsí lọ sọ débẹ̀ jọ́nà ọlọ́pàá ń kẹ́ báyìí jẹ́. ó ní la taktub bikanfika ghayra shay'in. má máa fọwọ́ rẹ̀ kọ́ tí ò dáa. ọbẹ̀ ńlọrin o sì kọ́ lẹ́tà sábùjá wọ́n sì bá tẹ̀sí bẹ́ẹ̀ lábùjá. nígbà wọ́n ti rí sáyìn rẹ̀ wọ́n ti rí sáyìn rẹ̀ ń bẹ̀. ọ̀ sáyìn báwọn náà wájú ọlọ́run ọ̀gá ọ̀ sa. لا تكتب بكفك غير شيء يسرك في القيامة أن ترى. wọ́n wá fi hàn wájú ọlọ́run báyìí pé ẹnì. ẹ̀yin lẹ kọ́. ṣebí sáyìn yín ni. handwriting yín ni. ok handwriting yín ni. ṣebí stamp yín ni. alóhùn náà ni. ẹ̀sìn géètì já nàmà. gbaragada fún. ọ̀dàbọ̀ يسرك في القيامة أن ترى. ẹ má dàrú so ẹni ọ̀sẹ̀ tí ó mú yín àwọn tí mú yàn rí yín wọ́n bẹ́rí àwọn tí mú yàn rí yín wọ́n bẹ́rí wọ́n gbọ̀n ẹ máa ba ẹsẹ̀ máa níwọ̀n ẹ palẹ̀ mọ́ njọ́ kan torí àbúrò tí bẹ̀rẹ̀ wọ̀ yìí. agbẹ̀sán ni àwọn ọlọ́run wáyé tẹ́sí lórí la àmọ́ kọ́dà afọ́jú afọ́wọ́sílámù afọ́jú tí ò rí náà afọ́wọ́sílámù ẹja dàdúró báyìí ẹ̀ tí ọba pè wá wọlé ìṣẹ́jú mẹ́ta náà ló kù gbogbo ẹjọ́ bá gbé wa wọlé ẹ̀jẹ̀ ti pè wá. ọ̀rọ̀ ọlọ́run yóò sì. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh gbọdọ̀ tí ń pè wá kí ló kọ́ yìí. láti airport. mọ́mí Aminullah. ṣé ń gbọ́ láti gbọ́ ẹ ń gbọ́ wá fún mi. ṣé ń gbọ́ láti bọ̀ tá a ti bẹ̀rẹ̀. nǹkan mẹ́rin tí wọ́n kà wọ́n ẹ̀kẹ́ yọ̀ kan bẹ́ẹ̀. ẹ gbé gbélé o tó fẹ́ wí ni pé akéyọ̀ sí kálíkálí láàrin ara wọn ẹja bá tún ṣe torí ó kọ ọmọ rẹ. abọ́ tún ṣe wọ́n agbára ẹ̀sìn ní Diamond inshallah Professor Ali Ahmed ló ní a fún ọ. ta ni o tún pè wọlé ẹ dàpọ̀ ẹ̀ tí o bá tún pè wọlé. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh kí ló kọ́ yín bọ́lẹ̀ tí ń pè.
orúkọ àwọn alájí àgbà ni sórí ìnídìí ní kankan àsanpọ̀ ń jẹ́ ó kọ bàbá wa alájí àgbà máa bọ̀ ní Diamond wa gba láti tẹ̀lé èyí náà tó rẹ̀ sí gbà èyí náà tó rẹ̀ sí gbà ó kọ bàbá wa alájí àgbà lọ́dà ìkẹ́ àtọ́là tó gbé aborí mi lọ́pọ̀lọpọ̀ kọ̀lọ́bà Abdulrahim o oníwàsí àgbáyé àbá mi dáadáa. ìkẹ́ àtọ́là tó pé o ọlọ́mọba wa kẹ́ wọn àforíjì ọlọ́mọba wa jẹ wọn lọ́pọ̀lọpọ̀ ọlọ́mọba wa yá fi wọn má balẹ̀ wọn jẹ́ má dalẹ̀ wọn rú má fọ́lẹ̀ wọn má já fọ́ tán lé wọn jẹ́ ká àwọn ọmọ wọn dájú tí wọn lọ. salatu rabbi wa salamu àkọ́kọ́ ala abina alájí àgbà Olúwa salatu rabbi ọlọ́mọba kẹ́ bàbá wa alájí àgbà ọlọ́mọba wa jẹ bàbá wa alájí àgbà àti gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ bàbá alájíyàn rẹ bàbá wa alájí àgbà ọlọ́rọ̀ rẹ àṣẹ ẹnìkéwu tí o bá tẹ̀lé ń tọ́ bá ké ẹ̀yin àfa àwa àfa ẹnìkéwu tí o bá tẹ̀lé ń tọ́ bá ké ẹnìkéwu tí o bá tẹ̀lé ń tọ́ bá ké kéwu ṣètánì ní kò ní tún wà ní ẹnìkéwu tí o bá tẹ̀lé ń tọ́ bá ké. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìlún ọlọ́run adúpẹ́ fún ọ ọlọ́run abẹ́ọ́ àfi Nàìjíríà àfiléwọ̀ ọlọ́run lọ́wọ́ olúwa wa abẹ́ọ́ gbogbo àwọn tí ń dùn wá nínú lórí ètò yìí pé ẹ fún àwọn èèyàn bàbá wa Professor Ali Ahmad adúpẹ́ fún yín tẹ̀m̀bá ń fi ọlọ́run ó ṣe fún yín. Àmín. Bàbá wa Engineer Kalẹ́kàwú adúpẹ́ fún yín tẹ̀m̀bá ń wá ọlọ́run ó ṣe fún yín. Àmín. Bàbá wa Sunday Adélọ́dún ọlọ́run ó pẹ̀lú yín. Àmín. Ambassador Tajudeen Ọlẹ́sìn ọlọ́run ò ní pa yín lẹ́kún. Àmín. Ìyá wa ìyálé kan Ayèrè Ọlá Elépo Petrol ọlọ́run ọba wa dúró tì yín. Àmín. Alájì Táyéjì wa Elépo Petrol Express ọlọ́run ọba wa dúró tì yín. Àmín. Wala la ilaha illallah. Àmín. Bẹ́ẹ̀ náà ni Alájì Abdulrasheed Trader Dealer òun ni ẹ máa fún wọn lówó kí wọn fi wọ ọkọ̀ ọlọmọsà dúpẹ́ fún yín o wala la ilaha illallah alájà wa Halima Adélẹ́dún Ajíkòbí ọlọ́wọ́n bá wa pẹ̀lú yín nítorí ẹ̀ bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ṣe fún yín wala la ilaha illallah bàbá wọn lọ́wọ́ bá lọ́run ọlọ́run bá pẹ̀lú wọn ọlọ́mọ yẹyẹ wọn ọlọ́mọ kan ọlọ́bùkún ọlọ́mọ dọ̀tí wọn ọlọ́run filọ́rin láyà balẹ̀ fún bàbá wọn sà fi bàbá láyà balẹ̀ fún lọ́rin gbogbo àwọn mọ́mú wa bẹ́ẹ̀ látọ̀dọ̀ mọ́mú wa gbà èdè gbogbo àwọn imams mọ́mú malẹ́ni Mam Gambari ni baba alamana ediri ajanasi ediri afa Rabbana ọlọmọsàbá wa tọ́jú gbogbo yìí ojúlé kọ kati gbogbo àwọn àlùfáà wa ọlọmọba tọ́jú wọn gbogbo àwọn khalifa dáadáa ọlọmọsàbá wa tọ́jú wọn gbogbo àwọn shehu dáadáa ọlọmọsàbá wa tọ́jú wọn ọlọm àwọn afọlá gbogbo wọn bẹ lọhùn sàjọ dáa fáwọn náà àwọn náà fọ̀rọ̀ tí wà lé ọlọ́wọ́ ọlọ́run jẹ́ orí bá ti fẹ́ lórí ọmọ jẹ́ orí bá ti fẹ́ lórí aya jẹ́ orí bá ti fẹ́ lórí ẹbí gbogbo àwọn ìyá wa wọn yẹ pẹ̀lú kele èrò ọlọmọsàjọ dáa fún yín ìyá wa ìyá ńlẹ aláyé ọlọmọsàjọ dáa fún yín gbogbo àwọn ìyá wa àgbàlagbà nídìí ìsìn ìyá wa ìyá lẹkan lè kutu gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ọlọmọsàjọ dáa fún yín o gbogbo bí etí ti ń gbọ́ ètò Asahabul Jannah ní Diamond 88.7 nínú just shining spring station ọlọmọsàjọ dáa fún gbogbo yín o wọn ṣiṣẹ́ lọ́wọ́ ni wọn wakọ̀ lọ́wọ́ ni wọn gbọn kadà lọ́wọ́ ni wọn gbọn mọdúwà lọ́wọ́ ni wọn wà tansin lọ́wọ́ ni wọn bẹ lọ́fíìsì ni wọn bẹ ń bí iṣẹ́ wọn ni rìwáyà ni mẹkáníìkì ni gbogbo wọn bẹ ọlọmọba àdúgbò fún wọn wala la ilaha illallah olúwa wa gbogbo àwọn òkú tó ti kú ọlọmọba wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa yáàfin wọn fún Ànábì Muhammad àwọn èyí tí wọn tún dì lọ́wọ́ báyìí ọlọmọba wa kẹ́ wọn àwọn tí wọn ń wẹ̀ lọ́wọ́ báyìí ọlọmọba kẹ́ wọn àwọn tí wọn ń gbénu kòtò lọ́wọ́ báyìí ọlọmọba ọmọsọba kẹ́ gbogbo wọn. èdèrí àfa àgbà ni àfa dáadáa bàbá wa Sheikh Muhyiddin Bello Ajani oníwàásí àgbáyé nìbàdàn ọlọmọba wa kẹ́ wọn ọlọmọba wa gẹ̀ wọn ọlọmọba wa yáàfin wọn la ilaha illallah ọlọ́run àwa náà abẹ́ọ́ ni bọ́ǹbà ti ń kẹ́ ànábì tó ń kẹ́ òjíṣẹ́ tó ń kẹ́ gbogbo àwọn sọ̀hábà papọ̀ mọ́ Ànábì Muhammad ọlọ́run àwọn sàábé tiwa náà ní tó ń jẹ́ sàábé ànábì ọlọ́run bá kẹ́ wọn bàbá wa fàgbà tí wọ́n sọ lábẹ́kútà ọlọ́run bá kẹ́ wọn bàbá wa alájí àgbà mọ́sìgbà ọlọ́run bá kẹ́ wọn oníwàásí àgbáyé Sheikh Abdulrahim Aminullahi Al-Adabi ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run gbogbo wọn bẹ́ẹ̀ bàbá wa kọ́ kagi bàbá wa Léla bàbá wa Lomata gbogbo àwọn afá wa pọ̀ Sultan al-Arifin bàbá wa Safiyullah bàbá wa Ahmad Ọláyíwọlá General Abdulrasheed
gbogbo wọn lọ bẹ́ẹ̀ gbà èdèrè alájà gbà lè ya kéwú lábàtà súnkẹrẹ èdèrè ìyá wa nílé ọ̀wá gbogbo wọn bàbá wa nílé ọ̀wá ọlọ́mọsà bá wa kẹ́ gbogbo wọn pátá àwọn bàbá wa ebi sàlà ọlọ́mọba kẹ́ wọn àwọn èèyàn pọ̀ ọlọ́mọba kẹ́ wọn mélòó láàmú ọkà ẹni ọjọ́ jásí pé bàbá ti ní gbogbo okú mùsùlùmí ọlọ́mọba kẹ́ wọn bá wa kẹ́ wọn ṣàánú àwọn náà má jẹ́ aráre má làálàá sí wa ọlọ́run la ilaha illallah afa wa salamu assalamu alaykum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ohun afa wa le gbọ́ ni Sheikh Ibrahim Hanbali al-Imam Goni apano kasegi ewa Islam. Ọlọ́run jama ori ba. Àmín. Ọlọ́run jama pari dada. Àmín. Ọlọ́run jama ri dada. Ẹ kú àṣeyẹ ti 75 years and a first pray fún le kéwu ni wa ṣe àgbáyé. Ọlọ́run adúpẹ́ fún arure asi sori. Aba baba wa khalifa Sheikh al-Mubarak aminullah. Àbáwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ lọ́wọ́ àti gbogbo ohun tí ń jẹ́ ọmọ oníwàásí àgbáyé àdúgbò fún wọn. Bàbá wa fi olú bàbá dáadáa bàbá tó orí eléré oko bíbá yìí nìyẹn eléré oko Diamond 8.7 ọ̀nà ni Ọlọ́run bá ṣe dáadáa fún bàbá gbogbo dáadáa tọ́lọ́run ti ṣe fún bàbá fi olú dákun Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ gbogbo kòwó bàbá Ọlọ́run má jẹ́ ó jóná Ọlọ́run má da bàbá fi olú lẹ́rù nù la ilaha illallah wá jẹ́ kí táwọn ọmọ bàbá yẹn ó dáa ju tiẹ̀ lọ la ilaha illallah. tó àbáyé wàsílám àwọn aláṣẹ wa àwọn tó gbé Nàìjíríà dání wọn ò fura pé ìyà ń jẹ ọmọ Nàìjíríà rárá. Wọ́n fura wọn yà sí ni. Wọ́n fura wọn ò yà sí ni. Wọ́n tiẹ̀ tó ń wá ń wí pé wọ́n sọ pé àwọn bá ti ń pariwo tó náà báwọn ti ń ṣe tó náà ọmọ Nàìjíríà sàn pé àwọn ò ṣe nǹkan kan náà ni. àwa ń béèrè pé kí lẹ ṣe iná kan bẹ nísìn ó dẹ̀ 12 tó ti bàjẹ́ nísìn kene kan 33 elemu àbí wọ́n tún ní 209 kan ló tún bàjẹ́ nísìn ọ̀hún ni wọ́n ń ṣe wọn ò rí ṣe àfáà Islam ṣe ìjọba ò gbọ́dọ̀ mówó kí wọ́n ra nǹkan tuntun sí nǹkan ọ̀hún ni gbogbo owó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí kó EFCC EFCT CFCC gbogbo tí wọ́n ń gbowó kí wọ́n ti tún gbé kan dé o kẹ́wọ̀n ọ̀nà sójú ọ̀nà ibi tí ọmọ Nàìjíríà ó ti benefit ẹbẹ́ nu wọn tẹ́ tó ná fún wa náà nù. wọ́n ní káwọn tó lè gbà pé èèyàn kówó jẹ àbí káwọn lọ tẹ́sì rí rẹ̀ wò ná. ìgbésẹ̀ rírì ọ̀darù ìgbésẹ̀ rírì ọ̀fọ́. èsì wa dìgbà pé ìgbà tẹ́ tó tẹ́sì rí nù. ṣé ní gbogbo kọ́ńtì yòókù wọ́n ń tẹ̀sí agbárí ẹni yóò kówó jẹ ni. ẹni ó rogbo kó jẹ rírì ọ̀darù. ẹni tó ń mọ̀ pé ó yẹ kí n kó owó jẹ ó yẹ kí n jí tírílíọ̀nù ó yẹ kí n jí bílíọ̀nù sẹ́ni eléyìí wá dà. ẹ má wulẹ̀ ẹ má lọ tẹ́sì àwa ti mọ̀ pé rírì ọ̀darù. ẹ má tẹ́sì nǹkan kan ẹ má tan ara yín ọmọ Nàìjíríà kọ́lẹ̀ ń tàn ẹ ń tan ara yín ní ẹ̀yin ìjọba Nàìjíríà. òun èsì lọ kódó kún alẹ́ rẹ̀ òun ò ṣe bẹ́ sódò kẹ wá yọ wọ́n yọ ọkùnrin apẹ̀tọ̀ jáwó tàbí ìjà wa gbárí ẹ̀ wò torí ibi tọ́lọ̀ kó sí òun. kò ṣe lọ bọ́ bá ṣe pé kò ṣe bọ́ síbi tí tírélà ti ń bọ̀ kọ́ wá sùn wọ́n máa fà ẹ lọ tẹ̀sí agbárí ẹ̀ wò náà. àbí owó rẹ̀ tó ní kókó jáde pé fáwọn tálíkà kó ti wá ná gbogbo rẹ̀ tán. kò ṣe wà ní House of Assembly kọ́lọ̀ fọ́ ọ̀gá wọn létí kẹ́pẹ́ ẹ tẹ̀sí ẹ̀ wò náà. èbó rí bàbá tó gbé Nàìjíríà dání eléré Nàìjíríà kò ṣe súnmọ́ kó mú jígà dání kó pé kí ló fẹ́ fi ṣe òun fẹ́ fi hàn eléré ni kọ́ wá nà mọ́gà lérí kẹ́ wá pé ẹ má ti pa ẹ ṣàtọ́jú àwọn bàbá náà ẹ lọ wo eré ẹ̀ dàrú kọ́ wá gbé láàrú wọ́n yẹ̀ wò ṣe yí wọn èèyàn kó tírílíọ̀nù ó kó jẹ ó jòkó lé ẹ wá lẹ fẹ́ tẹ̀sí agbárí ẹ̀ wò ẹni wá gbé su ẹyọ kan ẹ wá fa ń kọ́ọ̀pù dé wájú ẹni tó gbé búrẹ́dì ẹ ṣe tẹ̀sí ẹ bóyá ebi ní pa ẹ wá ń pẹ́ tí ìrókù ebi ní títì àwọn tó lò kú ṣé wọ́n wàá fòkú wọn lẹ̀ kọ́ mọ́ ara rẹ̀ gbọ́dọ̀ tẹ̀sí ẹnìkan kan èyí ló dàrú. aláṣẹ Nàìjíríà Ọlọ́run ó bí yín jọ́ kíyámà gbogbo ẹni ó gbé Nàìjíríà dání níbi epo tí ń bọ́ sọ́dọ̀ wa ẹni ó gbé dání níbi gbogbo nǹkan tí ń bọ́ sọ́dọ̀ wa ẹni tí ń ṣètò pé báyìí lepo ẹni tí ń ṣètò pé báyìí lówó ẹ wo tí efele ẹ wá dúró ẹ́stéètì tí efele òun nìkan. sẹ́ẹ̀tù tẹ̀sí eré tiẹ̀ náà. sẹ́ẹ̀tù tẹ̀sí eré efele. ẹ máa gbé lọ. ẹ gbé lọ bí ẹ bá ti tẹ̀sí ẹ. bẹ́ẹ̀ bá kọ́kọ́ là lérí ni. ẹ rí i pé n tẹ́ bá nínú ọpọlọ efele ni pé olè ni n tẹ́ bá nínú ọpọlọ yẹn nìyẹn kéèyàn kọ́ adúrú lému ẹ wo adúrú ẹ́stéètì kí ló dé láì ṣe pé Ọlọ́run nítọ̀ mo fẹ́ sọ àwọn kan wáyé o ẹ bá ń wábi tí wọ́n sọ wọ́n sí. torí wọn ráyè. ẹ wá kó torí wọn ráyè tó ń wó kó wọn sí ẹ wá dúró ẹnìkan ṣoṣo nítorí ọmọ rẹ̀ nítorí ẹbí rẹ̀ nítorí òun náà nítorí kìnìṣẹ́ ní kúmọ́ ni àwọn èèyàn ni wọ́n ń kú tí wọ́n ń lọ yẹ̀ ẹ́ sì ń rí wọn bọ́ bá fogún éèkà tó fira lẹ̀ tó kọ́lé sí wá wo bí tí wọ́n rọra gbé fún ọ pọ́ọ́lọ́
inú éka tó lọ́ra yìí woru máńṣà tó kọ́ wo bí wọ́n ọ̀rá sí ọ sí pọ́ lọ fi táwọn kan ṣàpèjúwe fún ara yín ni ẹnu ọ̀sọ̀rọ̀ wọn sin ẹlòmíì sí bó ti lówó náà tó bó ti ṣèjọba Nàìjíríà tó bó ti ṣe gbogbo ẹ̀ tó pankẹ́rẹ́ ni wọ́n fi gbé ẹlòmíì sínú bàálù ebe wà ń bẹ̀ ebe ń rí ṣe wáàsí fúnra ara yín bí wáàsí ọba ti ẹ̀ràn yín sì pé làákà yín kó ṣe wáàsí fúnra yín wá ṣe yìí hùn gbogbo làákà yìí ti yín bẹ́ẹ̀ ṣe jí owó ọmọ Nàìjíríà kó òun lè ń bá torí ẹ̀ gbogbo tẹ̀ ń wá. tiwa ni dé ọlọ́wọ́ bí ẹ lọ yí padà. ọlọ́wọ́ bí ẹ yí padà náà là ń wí láti jọ yìí ẹ ń pè tí yín di ẹ lọ yí padà bẹ́ẹ̀ bá yí padà kó tó dijọ́ tí ò ní sáyé mọ́. àyípadà yín ọba mu. afáwa ẹja yin Ọlọ́run ọba tí ò sí irú ẹ afáwa ní ta'alaita rabban nasi an qawli man da'a. ta'alaita rabban nasi an qawli man da'a. afáwa Islam tó fún Ọlọ́run ó sì fọ ọba náà sì fọwọ́ lẹ́nu níṣẹ́ ń wo kálukú níran ẹ̀yin tí mo ní ẹ máa darí ayé ẹ ń wò yín kì í ṣe pé rí yín bọ́yẹ̀ ẹ tù bá bọ́yẹ̀ ẹ darí ayé náà dáadáa àbẹ́ báyé náà jẹ́ ẹ wo gbogbo ayé ọ̀wá nísìnyí mọ́ ẹ wo Syria àwọn ń dabẹ̀rù lọ́wọ́ báyìí ẹ máa wo Iraki wọ́n ń dabẹ̀rù lọ́wọ́ báyìí gbogbo bí kí ló wá dé tó fi rí bẹ́ẹ̀. ta'alaita rabban nasi an qawli man da'a siwaka ilaha anta a'la wa amda la ilaha illallah. siwaka ilaha. ọba tí ò sírú ẹ̀ ọba tó ti gbẹ́ ẹ̀ lé ìròyìn ẹ̀ tán ẹ̀ ròyìn níwọ̀n lẹ́dàkẹ́. àwọn abìkẹlẹ̀ yín mú lọ́wọ́ lẹ̀ rójútu ẹ̀. àwọn abìkẹlẹ̀ mú lọ́wọ́ yìí Nàìjíríà nìkan lè gbé dání lẹ̀ rójútu ẹ̀ yìí ẹ sì rójútu ẹ mọ bẹ́ẹ̀ tí ń jalè ní tẹ́ ń pinwó ọmọ Nàìjíríà ẹ̀tọ́ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ bá fún wọn gbogbo yóò dá lè fowó náà ṣe kèé ṣe pé wọ́n ló fò ní ó ṣe wọ́n ní. ẹ tún wá yí lọ bí pé eré yín dàrú. ẹ wá ń pè eré yín dàrú wọ́n máa tẹ́sí wò lẹ́yọ kọ̀ọ̀kan eré rẹ̀ dàrú ó fi kó tírílíọ̀nù eré rẹ̀ dàrú ó fi kwádúrú ẹ́stéètì ni eré rẹ̀ dàrú owó tí wọ́n ní ó fi túlù ṣe ojòkólé eré rẹ̀ dàrú owó àwọn òṣìṣẹ́ ọ̀rẹ́ wọ́n ń pè rí ẹ̀ dàrú òun jí ẹ̀rín rí wọ́n ń gbé ẹja tẹ́ẹ̀sì ẹ̀ wòṣẹ́ pé wọ́n ń jẹ́ ẹ̀rín rí. ẹ má jẹ́ agbọ́ yìí ò mọ́ o. ẹ má jẹ́ agbọ́ yìí ò mọ́ ọmọ Nàìjíríà ìsàrìndìn. èyí tẹ́ gbé wá wọn ò tún bá a mú. èyí tẹ́ tún gbé wá yóò tún bá a mú ẹ fọkànbalẹ̀ ọmọ Nàìjíríà àwọn bàbá máa ṣe àfọkànbalẹ̀ epo kú on 500 ó fò pop ó sì bọ́ sí 1000 ẹ fọkànbalẹ̀ ó tún kú on 1000 something àfọkànbalẹ̀ bọ́yẹ̀ wà gbé dé 2000 àtúnwò yín ràn ẹ gbà pé Ọlọ́run ó bí yín bí ọba sẹ́ni tí ó bí yín ńgbà Ọlọ́run ó ṣàánú ńgbà tí ó ṣàánú Burkina Faso ọyọ Ibrahim Traoré irú ẹ̀ náà ń bẹ Ọlọ́run ó ṣàánú Nàìjíríà náà afáyà wàsílám ọ̀rọ̀ wa lé nìyí tadullu ala zulmi ibi ẹ̀ ń fò náà. ọ̀dà lórí àbòsí. ibẹ̀ náà ni. Allahu ta'ala mawjudun bila makanin Ọlọ́run ọba tí ń bẹ ni yàtọ̀ sí pé báyìí lọ wà mọ ní sáwọn alájí lè ń béèrè wọn wà ní GRA nísìn tọ́lọ́hún kàn. tí wọn bá sì sí ń bẹ ẹ lọ́wọ́ wọn family house. sáwọn alájí wà lè ń béèrè ẹyí rédíò àwọn lè ń gbọ́ wọn ni tọ́lọ́hún kàn bila makanin láì sí pé bìkan lọ́wọ́. níbi tó kà á mọ́ o. wala ibtida'in li wujudihi ojú bíbẹ̀rẹ̀ náà ti ń wá ń bẹ tọ́lọ́hún ń bẹ ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yẹ dákun dọwọ́ yín bíbẹ tí Ọlọ́hun ń bẹ bíbẹ tọ́lọ́hún ń bẹ kọ̀ wá ní bẹ̀rẹ̀ pé 19 tọ́lọ́hún bẹ̀rẹ̀ sí ni máa bẹ òun kò sí fún Ọlọ́hun kana bila ruhin kì í sọ bá tọ́lẹ́mì bíi ti yín